Sálà síwájú tọrọ ga ó pé kò yé má dán gidi gan. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ Àdàmọ̀ àlè. Má dán gidi gan. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Mo bẹ̀ Olúwa lọ́wọ́ ọlọ́lá, mo tẹ́wọ́ ní méjèèjì sí ẹ níwájú. Kódà bí mo bá bẹ̀rù àwọn ọmọ irúṣẹ́ wo Ádámà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ bàjẹ́ rí mú mi. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Ohun tó wẹ̀ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Wọ́n wù ẹ́ ó pé tọ́kì ṣáló fẹ́ bí. Ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí. Ọmọ tó máa gbogbo sí lámú mi ga ní. Àdàmọ̀. Wọ́n sì kà wá síra rẹ̀ tó dẹ̀ ti ṣe. Tòun lọ bá lówó láwọ̀ àtìlẹ̀ funfun. Bẹ́yà lòun rí irú ẹ̀ kó ṣe ilé ní. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù ṣọ̀rọ̀ kẹ́. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Wọ́n sì jẹ́ kó tún níwọ̀n tọ́lẹ̀ rí kẹ́. Ṣèbí ṣẹ́wó Ádámà lọ́lọ́run rán wá. Lẹ́ni tó fi mí máa fọ̀làjú bọ́ kẹ́wù. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Àdàmọ̀ Àdàmọ̀ àlè lọ́rí. Ẹni bá sọ pé yí ọdún ní ń tọ́rí.
Olè jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́n. Lèyàn bá sọ bá dàmọ́ orí nǹkan ṣe. Ẹ jọ̀wọ́ ẹ má bá jà, ẹ má bá wí rárá. Ajẹ́kọ̀ọ́ ti yá wèrè, àpò ti sá lórí. Ádámọ̀, Ádámọ̀, ayé lórí. Ádámọ̀, Ádámọ̀, ayé lórí. Ọ̀tún lè jẹ́ bọ́rọ̀ mi tó dẹ̀hún jọ. Níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi. Ọmọ tó fẹ́ nú ẹ̀ka. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسولنا الكريم سيدنا ومولانا ومرشدنا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a sì tọrọ ìkẹ́gẹ́ fún aṣíwájú wa, ànábì wa, ẹni tí Ọlọ́run bá fúnra rẹ̀ pọ́nlé látọ̀dọ̀ rẹ̀, kí ìkẹ́gẹ́ Ọlọ́run kó máa bá, kó sì máa bá àwọn sàhábà àtàwọn tabi'in àti gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn wọn tí wọ́n sì ń tọ ìlànà wọn ní ìlànà tó fi já sí pé òun náà ló dáa jù láyé tá a mọ̀ sí al-Qur'an al-Karim. Kọ́lọ́n kó wá dákun kó jẹ́ káwa náà wà nínú kan nínú àwọn tí wọ́n máa tọ al-Qur'an, tí wọ́n sì máa tẹ̀lé, tí wọ́n máa lò, tí wọ́n mọ̀ pé lẹ́yìn al-Qur'an, al-Qur'an náà tún ni, lẹ́yìn Qur'an kò tí sún nǹkan mí, Qur'an náà ni. Àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé al-Qur'an yẹn náà la mọ̀ sí al-huda, tá a mọ̀ sí ìmọ̀nà, òun náà la mọ̀ sí al-ilmu, òun náà la mọ̀ sí ìmọ̀, òun náà la mọ̀ sí al-haqqu, òun náà la mọ̀ sí òdodo, òun náà ní gbogbo al-furqan, in tó lè jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin irọ́ àti òdodo. al-Qur'an náà ni. Ọlọ́run tó wá ṣe wá lẹ́ni tó ń tẹ̀lé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lórí ìlànà al-Qur'an, kó dákun kó sì mọ́ yọ wá kó ń bẹ̀ láyé àti ní gbangba al-kiyama. Kọ́lọ́n kó ṣíjú àánú wa. Àwọn atara bẹ́ẹ̀ akíra wa ní kíkí ọlá tó dáa jù púpọ̀ lọ, pé ìkẹ́ Ọlọ́run àjẹǹjẹ́ tó ń rí ẹ̀ kó máa bá kó wa tá a wà lórí ètò yìí àtẹni tí ó tún máa padà dé orí ètò yìí. Kọ́lọ́n dákun kó ṣíjú àánú kó wa kó sì gba Ramadan yìí ní ìbádà lọ́wọ́ wa, kó sì má dàlù wá láyà, kó sì má ṣe lẹ́yọ kan tó kù nínú ìṣẹ̀mí wa. Bí akil ayyil qayyum wala hawla wala quwwata illa billah. Bí ẹ̀yin ọmọ ìyá wa náà ṣe ń kí mi náà lèmi náà dá yín lóhùn, gbogbo ẹni tí ń sálámà lèmi náà dáhùn sálámà wọn yìí pé assalamu alaykum assalamu wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ma sha Allahu ta'ala. Ẹ rí pé àkọlé ọ̀rọ̀ wa yìí òun náà ni ìmọ̀ àkọ́kọ́ nípa alkiyama. A rí pé ní nǹkan bí ọjọ́ mẹ́rin sẹ́yìn nísìn à ń sọ̀rọ̀ nípa ìmọ̀ àkọ́kọ́ àti àwọn irọ́ tí wọ́n pa má nẹ́bì lórí ẹ̀. Àti sọ ń tà ń pè ní al-ghaib, kí là ń pè ní ìntòpamọ́. Àdẹ̀ ti jẹ́ kó yé wa pé ìntòpamọ́ náà ni tí ọmọ ènìyàn ò lè mọ̀. Yálà nǹkan yẹn wà nípamọ́ ni àti ṣàlàyé ẹ̀. Àwa pín àwọn ìmọ̀ àkọ́kọ́ yìí, àsọ̀pẹ́ kan ń bẹ́nu ẹ̀ tí wọ́n ń pè ní al-ghaibu al-mutlaq, ìmọ̀ àkọ́kọ́ yányán ni, tó sì já sí pé kò sí ọ̀nà fún ọmọ ènìyàn, laysa lil-insani sabilun ila al-ilmi bihi, kò sí ọ̀nà tọ́mọ ènìyàn lè gbà mọ́. Kódà ọmọ èèyàn ò lè lépa bá, yálà látara ọgbọ́n kan tàbí nítorí ìṣesí kan. Àwa mú eléyìí a pín sọ́nà méjì. À ń jẹ́ kó yé wa pé ma a'lama Allahu ta'ala an-nasa bihi aw bi ba'dihi, èyí tó já sí pé Ọlọ́run fúnra rẹ̀ a máa fi mọ ènìyàn tàbí kó fi díẹ̀ nínú rẹ̀ kó fi mọ̀yàn lójúpọ̀ náà ká fi wá àyè mọ ènìyàn. Ìyẹn àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n máa jíṣẹ́ Ọlọ́run. Adẹ̀múrú àpèjúwe bẹ́ẹ̀ ni wá nínú al-Qur'an, nínú suratu al-Jinni, ayé àkọ́kọ́ sáyé ẹlẹ́ẹ̀kejì, pé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òun ò ní mọ̀ ń tà ń pè ní kọ́ọ̀kọ̀, àmọ́ àyàfi èyí tọ́lọ́run ọba mi tó bá ṣàlàyé fún, gẹ́gẹ́ bó ti sọ fún náà al-Qur'an pé
kul sọ fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ wípé uhiya ilayya anna ustama'a nafarun min al-jinni wọ́n wá fún mi nírò Jibrilu fún mi nírò pé àwọn kanú àwọn ará àlìjànnú wọ́n wá tẹ́tí sal Qur'ani lọ́dọ̀ mi ẹ rí pé gaibu ni Ànábì ò mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló wá fi mọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam a sọ pé ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí al-ghaibul mutlaq yẹn pín sí òun náà ni Ọlọ́run a máa fi tibẹ̀ yẹn mọ̀ yẹn ni tí ò bá fi mọ̀ kò lè mọ̀ yẹn fi hàn pé Ànábì fúnra rẹ̀ ò ní mọ̀ ń pa kọ̀ọ̀kọ̀ yàtọ̀ sí ntọ́ba mi bá fi mọ̀ ntọ́ba mi ò fi mọ̀ kò lè mọ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ ènìyàn ẹlẹ́ẹ̀kejì nínú al-ghaibu al-mutlaq náà ni masta'thara Allahu ta'ala bi'ilmihi falam yattali' alayhi ahadun min khalqihi òun náà ní ìmọ̀ tó já sí pé Ọlọ́run ọba nìkan ló mọ̀ kò fi mọ̀ ẹnìkan nínú ẹ̀dá rẹ̀ kan ò sì ní mọ̀ la nabiyyun mursalun Ànábì kan tá a ránṣẹ́ ò lè mọ̀ wala malakun muqarrabun màláíkà kan tó súnmọ́ Ọlọ́run níbi sísìn tọ́lọ́run fẹ́ràn tó wá fi súnmọ́ Ọlọ́run ni tó fi gbapò lọ́dọ̀ Ọlọ́run kó lè mọ̀ wa dhalik èyí tá a gbà lérò huwal maqsud bi qawlihi ta'ala eléyìí náà ni ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tá ń sọ pé ẹnìkan ò lè mọ̀ o Ànábì Ọlọ́run ò lè mọ̀ o màláíkà Ọlọ́run náà ò sì lè mọ̀ wa dhalika huwal maqsud eléyìí náà lọ́lọ́run bá ń gbà lérò bi qawlihi ta'ala nínú ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́run sọ fún wa tá a bá lọ ka suratul an'am èyí tá a mọ̀ sí Quran 5 náà kọ́ ni aya 59 Ọlọ́run sọ fún wa ń bẹ̀ wípé wa indahu mafatihul ghaib ọ̀dọ̀ Ọlọ́run náà ni gbogbo tó pamọ́ gbogbo kọ̀rọ̀ mafatih àwọn àṣírí tó pamọ́ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà la ya'lamuha illa huwa ẹnìkan ò lè má àfi Ọlọ́run ẹnìkan ò lè má kádàrá ẹnìkan ò lè má rísìkí ẹ̀dá ẹnìkan ò lè mẹ́ni tí ó da fún ẹnìkan ò lè mẹ́ni tí ò ní da fún ẹnìkan ò lè mẹ́ni tí ó tètè kú ẹnìkan ò lè mẹ́ni tí ó gùn lẹ́mìí Ọlọ́run nìkan ẹnìkan ò lè mọ ọjọ́ àjíǹde Ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ so ìyẹn lọ bẹ́ẹ̀ nínú àpèjúwe eléyìí tá a wá mú wá pé nínú irú ẹ̀ náà ni biwaqti qiyami sa'a gẹ́gẹ́ bí àpèjúwe ọjọ́ alkiyama tàbí àwọn àpẹẹrẹ téèyàn lè fi mọ̀ ẹnìkan ò lè mọ̀ àfọlọ́hun wal maut bẹ́ẹ̀ náà ni ikú bí ayétu zamanihi bóyá àsìkò tẹ́dà ó kú wa makanihi ìgbà tí ó ayé ibi tí ó kú sí wa sababihi in tí ó ṣokùnfà kú ẹ̀ wa ba'di ma samma Allahu ta'ala bihi nafsahu àtàwọn nǹkan míì tó já sí pé Ọlọ́run fúnra rẹ̀ ló pe àwọn nǹkan yẹn mọ́ rẹ̀ ó pè é mọ́ rẹ̀ ẹnìkan ò lè mọ̀ tá a bá lọ sínú suratul Luqman nínú aya 34 Ọlọ́run sọ̀rọ̀ àwọn nǹkan ibẹ̀ ó ní inna Allaha indahu ilmu sa'a ó ní ọ̀dọ̀ Ọlọ́run ní ìmọ̀ sa'a ọjọ́ àjíǹde ọjọ́ alkiyama ọ̀dọ̀ Ọlọ́run ló wà kò sí lọ́dọ̀ ẹnìkan wa yunazzilul ghaith ìmọ̀ abọ́lọ́run ó ti rọ̀jò ìgbà tí ó rọ̀ l'Amẹ́ríkà tí ó rọ̀ ní London báwo ni ó ṣe rọ̀ Ọlọ́run ọba ni ó rọ̀ fún rẹ̀ ẹnìkan ò mọ̀ bí ó ti rọ̀ èèyàn lè sọ pé rachel báyìí ni ó wà o kó sọ pé ojú òórọ̀ ńgbà báyìí tó bá wọn Ọlọ́run ó lè mọ̀rọ̀ ńgbà náà àmọ́ kárọ̀jò yẹn agbára Ọlọ́run nìkan ló lè rọ̀ ẹnìkan ò sì lè sọ wípé kó rọ̀ òun nìkan náà ló lè rọ̀ wa ya'lamu ma fil arham ọba tá à ń sọ yìí ó mọ ohun tó ń bẹ nínú àpòlùkù ìyá ọmọ nígbà tó ti wà ń bàbàrà di bàbá rẹ̀ kó tó débẹ̀ nígbà tó wà ń bẹ̀ tó wà látọ̀ kó tó domi kó tó dẹ̀jẹ̀ kó tó di báàsì Ọlọ́run ti máa ń tọ́mọ ni ó jẹ́ ẹnìkan ò lè mọ̀ àfi tó bá pọ̀ 40 ọjọ́ tó bá pọ̀ oṣù 4 náà ní scan ó ṣẹ̀ṣẹ̀ wá máa sọ̀rọ̀ pé nǹkan báyìí ni ó yà ó lè sọ kọ́lọ́n tó yí padà kó ní kò ní ya bẹ́ẹ̀ Ọlọ́run lọ́ba mi tó mọ̀ ní wa ma tadri nafsun madha taksibu gada ẹ̀mí kan ò mọ̀ tó ń ó ṣe lọ́la bóyá yóò ṣe kúfúrù lọ́la bóyá yóò dẹlẹ́bọ lọ́la bóyá yóò di mùsùlùmí lọ́la bóyá yóò ya wèrè lọ́la bóyá yóò rọ̀ lápá lẹ́sẹ̀ lọ́la bóyá kò ní jẹ́ èèyàn lọ́la mọ́ bóyá olówó ni tí ó dolòṣì bóyá olòṣì ni tí ó dolówó ẹnìkan ò lè sọ ló fi já sí pé béèyàn bá lọ́rọ̀ àfi kó máa bẹ̀rù kọ́lọ̀ má jẹ́ kóhun rá padà sí ibú béèyàn bá sì ń jáláì ní àfi kó máa bẹ lọ́hun kọ́lọ̀ ń sọ ohun dẹni tí ò ní béèyàn bá jẹ́ lẹ́sìn tó já sí pé òun ló gbọ́ Ọlọ́run gbọ́ jù láyé àwọn kan sí lọ́run lánàá wọ́n padà rá padà sí ibú tí wọ́n dẹni tí ò sí lọ́hun mọ́ torí pé wọ́n mọ ọ̀la wọn Ọlọ́run nìkan lọ́ba tó mọ̀la wala tadri wa ma tadri nafsun bi ayyi ardin tamutu bẹ́ẹ̀ náà lẹ̀mí kan ò mọbi tóun ó tán sí bóyá lẹ̀bi báyìí lòun ó kú sí ní o ibi yìí lòun ó kú sí ẹ̀dá kan ò mọ̀
ẹlòmíì ń bẹ ikú iná ní ó kú kò sì mọ̀, ẹlòmíì ń bẹ ikú omi ní ó pa kò mọ̀, ẹlòmíì ń bẹ pléènì ní ó pa kò mọ̀, ẹlòmíì yóò ṣubú yóò sì dá lápá yóò sì kú, ẹlòmíì ásídẹ́ǹtì ni. gbogbo ń ta àkàálẹ̀ yìí Olúwa Ọlọ́run dákun àfẹ́ kankan nù rẹ̀ ṣàánú wa. ikú tí ó rọ̀ wá lọ́rùn táàrí kẹ́límà pé náà ní kọ́lọ́n kó jẹ́ ó jẹ́ tiwa. ìyí ń jẹ́ ìpamọ́ àkọ́kọ́ tá a sọ. ẹlẹ́ẹ̀kejì àní al-ghaybul muqayyadu an-nasabi, ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tó já sí pé Ọlọ́run ọba mi fún rẹ̀ ó ṣàfitì ẹ̀ sọ́dọ̀ àwọn kan, kò fún àwọn kan nímọ̀ rẹ̀. wa huwa ma kana ghaiban anil ba'd, eléyà máa pamọ́ fáwọn kan kò sì ní hàn sáwọn míì, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtàn àwọn ìṣẹ̀lẹ̀. fa inna ghaibun bin nisbati liman la ya'lamu biha, ẹni tí ò bá nímọ̀ ń pẹ́ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ní ó máa jẹ́ lọ́dọ̀ ẹ̀. ìdí nìyẹn lọ́lọ́run fi ń sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam bidhalika min anba'il ghaibi nuhihi ilayk. èyí tá à ń sọ fún ọ yìí o nínú àwọn ìró ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó pamọ́ ní o kọ̀ọ̀kọ̀ ní o nuhihi ilayk, àwọn Ọlọ́run la fi mọ̀ wá Ànábì tá a fi ránṣẹ́ sí ọ. wa ma kunta ladayhim, ó sì ń bẹ nígbà táwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. idh yulquna aqlamuhum, nígbà tí wọ́n ń ju àwọn gègé wọn sómi, nígbà tí anat tí wọ́n ń wẹni tí ó tọ́ pé ayyuhum yakfulu Maryam, nígbà tí wọ́n bí Maryam pé ta ni ó tọ́ Maryam, wọn àmẹ́ni tí ó tọ́ wá ní kán máa ju gègé sómi. ìwọ Ànábì ò sí ń bẹ o, ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ní o, àwa la wá ń fi mọ̀ ọ́ o. wa ma kunta ladayhim idha yaqtasimun, ó sì sí ń bẹ nígbà tí wọ́n ń ṣe fàǹfà láàrin ara wọn pé báwo ni wọ́n ti ṣe. kọ̀ọ̀kan nìyẹn tọ́lọ́run ó fi mọ àwọn kan tí ò ní fi mọ àwọn míì. al-ghaybu al-muqayyad, ẹlẹ́ẹ̀kẹta al-ghaybu al-muqayyadu ghayra an-nasabi, ìmọ̀ kọ̀ọ̀kọ̀ èyí tá à ní ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ẹnì kankan. ìyẹn tó wà pé kullu ma ghaba an al-hissi bisababi ba'di az-zamani al-mustaqbal, àwọn kan bẹ á fi àwọn àmọ̀ yẹn pamọ́ ní tìtorí ọjọ́ iwájú. àwọn ti sìn yóò ní mọ̀, àwọn tọ̀la ni ó wà mọ̀. ẹ jẹ́ ń fún wa lápèjúwe kan. àwọn ìmọ̀ kan bẹ àwọn sahaba al-kiram radiyallahu ta'ala anhu wọn lè tú al-Qur'ani débẹ̀, àmọ́ wa ti sìn á tú Qur'ani débẹ̀ tí ò yé àwọn débẹ̀, torí pé ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ní lọ́dọ̀ wọn tọ́lọ́run fi pamọ́ sí wọn, tọ́lọ́run sì fi mọ àwa tí ò jẹ́ máa kọ̀ọ̀kọ̀ lọ́dọ̀ àwa. ló fi já sí pé al-Qur'an a lè dá ìtumọ̀ rẹ̀ dúró sígbà kan tàbí àsìkò kan, torí àwọn àsìkò kan ó máa wá tí ó tún máa ṣàlàyé ìtumọ̀ al-Qur'an bó ṣe fẹ̀ sí. ẹ jẹ́ ń fún wa lápèjúwe kan. nígbà tọ́lọ́run bá sọ fún wa nínú suratul Mulk, ó ní huwa alladhi ja'ala lakum al-arda dhalula, òun Ọlọ́run lòun ṣe ilẹ̀ fún yín. dhalula, Ọlọ́run rọ ilẹ̀ kó já sí pé kò sára tẹ́ ẹ̀ fi lè dá. ó ní famshu fi manakibiha, ẹ̀rìn lọ ẹ̀rìn bọ̀ nínú àwọn orílẹ̀ nì, ẹ wọnú ẹ̀ ẹ jáde. wa kulu min rizqihi, ẹ jẹ nínú arísìkí tá a fi sínú ilẹ̀. gbogbo arísìkí tá a fi sínú ilẹ̀ táwọn sàhábà mọ̀ òun náà ni bóyá kán rí gold tàbí kán rí àgbàdo, kán rí nǹkan eléso, kán rí nǹkan jéró, kán rí nákhal, kán rí dàbídùn, wọn àmọ́ jù bẹ́ẹ̀ lọ. àwọn sàhábà wọn ní mọ̀dáyé wípé àwọn nǹkan kan bẹ tó ń jẹ́ minerals resources tó wà nínú ilẹ̀ yìí bíi oil and gas. àwọn sàhábà ò mọ̀ pé wọ́n wà nínú ilẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ náà ni crude oil, àwọn sàhábà ò mọ̀ pé ó wà nínú ilẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ náà ni kerosene, àwọn sàhábà ò mọ̀ pé ó wà nínú ilẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ náà ni petrol, àwọn sàhábà ò mọ̀ pé ó wà nínú ilẹ̀ lẹ̀. ọ̀dà wọn mọ̀ pé ó wà ńbẹ̀, sìmẹ́ǹtì wọn mọ̀ pé ó wà ńbẹ̀, àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. káfà wa fẹ́ tú al-Qur'ani lénìí kó wa máa sọ yìí pé èso lọ́lọ́run ọba ń sọ o, wàláàlì al-Qur'ani yẹn ilmul ghaibi ni lásìkò kan. bẹ́ẹ̀ náà làwọn àgbà kan tún ń bọ̀ wá, ó rí i pé fakulu min rizqi telecommunication nísìn wọn ó rí àwọn nǹkan kan mọ́nú lẹ́lẹ̀ tí ó padà máa gbé ọ̀rọ̀ wa jáde tí ó máa fi mọ̀ pé nínú oríṣìíkí Ọlọ́run tó wà nù lẹ́lẹ̀ ni. àmọ́ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ní fáwọn sahaba al-kiram wọn rí Kùránì tú débẹ̀ káwọn sahaba wa sọ fún wa wípé o minerals resources tó wà nù lẹ́lẹ̀ o, oil and gas ń bẹ́ẹ̀ o, crude oil ń bẹ́ẹ̀ o, tàbí kán máa sọ fún wa pé ẹ rí kerosene ń bẹ o, kán máa sọ fún wa pé ẹ rí petrol ń bẹ o, kán máa sọ fún wa pé ẹ mú ọ̀dà jáde ń bẹ o, kán máa sọ fún wa pé ẹ mú sìmẹ́ǹtì jáde ń bẹ o. ìmọ̀ àwọn sahaba al-kirami kò débẹ̀ ńjọ́ náà, nítorí pé ìmọ̀ yẹn Ọlọ́run fi pamọ́ lásìkò kan. bẹ́ẹ̀ náà ni technology, bẹ́ẹ̀ náà ni astronomy táwọn àfáà kan ń fi àìmọ̀ kan takò lónìí, tàbí ká sọ pé wọ́n ń fi ọ̀tẹ̀ takò, tó sì já sí pé Saudi Arabia tó jẹ́ Kaaba wọn wọ́n ní ministry tó jẹ́ ti astronomy ń bẹ, wọ́n sì láwọn ẹ̀ka àgbìmọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ lóṣooṣù láti fi mọ ọjọ́ àti oṣù
àtàwọn àsìkò hajj àtàwọn nǹkan míì ti Ramadan láti fi mọ̀ kọ́lọ́n kó dákun. Ìyẹn ló fi máa ń jásí pé alukur'an ìwé gbogbo ìgbà ni, ìwé gbogbo àsìkò ni. Láyé Ànábì Muhammad àwọn sahaba al-kiram wọn a máa ń tà ń pè ní satellite pé tá a bá ṣúùtì ẹ̀ sí sánmà ó lè máa fún wa tá a máa wo nǹkan tí ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà, tá a máa wo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, tá a máa mọ nǹkan tí ń ṣẹlẹ̀ káàkiri ayé. Ọlọ́run fi ìmọ̀ yẹn pamọ́ fásìkò kan nítorí àsìkò míì. Ìmọ̀ kọ̀ọ̀kọ̀ kan nu tó yẹ pé àwọn sahaba al-kiram lọ́wọ́ gbogbo ní tó bá tú wọn lè tú débẹ̀, léyìí tí ń túmọ̀ sí pé tá a bá wá fẹ́ tú alukur'ani lónìí, kur'ani ó máa ṣàlàyé nǹkan yẹn. Àmọ́ tá a bá dá alukur'ani dúró sí pé àwọn sahaba al-kiram nìkan lè tú, manhaju salaf salih náà la máa fi tú, a rí i pé alukur'ani ò ní jẹ́ ìwé ìsìn, yóò máa jẹ́ ìwé àtijọ́, kò ní jẹ́ ìwé gbogbo gbà. Bí alukur'ani ó máa bá gbogbo gbà, yóò máa bá gbogbo àsìkò, yóò máa bá gbogbo ìlú, kò síbi tí ò ti ní ṣiṣẹ́ sí, torí ìwé ayérayé ni. Bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run wá mú yẹn wá, mo mú àyà wá lórí yẹn náà pé ńgbà tí ikú Ànábì Suleiman ṣẹlẹ̀, àwọn àlìjànú wọn mọ̀ fáìmọye oṣù bóyá bí ọdún, àfìgbà tí kòkòrò tó jẹ ọ̀pá ọwọ́ Suleiman débi pé Suleiman kharra tó fi wá lọlẹ̀ ni wọ́n tó mọ̀ pé làwọn náà wá mọ̀ pé law annahum ya'lamuna al-ghayba, tó bá yẹ pa àwọn náà bá mọ̀ nǹkan ìmọ̀ tó pamọ́ ni, ma labithu fil adhabil muhin, irú ìyàbá yìí ò ní jẹ wọn káwọn kan máa fi yà jẹra wọn ẹni tó ti kú táwọn wá ń ṣiṣẹ́ bí akura. Ìyónú kákan sáré mọ briefing tí ó jẹ́ definition nípa ìmọ̀ kọ̀ọ̀kọ̀. Àwa bira wa léèrè pé ìjà Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ṣó mọ ìmọ̀ kọ̀ọ̀kọ̀? Ànábì ò mọ̀. Ẹ wá máa rí pé lónìí ẹ máa rí àwọn ahadithun kathira, ọ̀pọ̀ àwọn ahadith tukhalifu al-Qur'an tí ó máa yapa al-Qur'an. Tálùkùránì ó máa sọ fún wa wípé Ànábì ò mọ ìmọ̀ kọ̀ọ̀kọ̀, tádìsù ó máa júwe Ànábì gẹ́gẹ́ bí ẹni tó mọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tálíkìámọ̀ ó fi dé. Lára àwọn àgbélẹ̀rọ irọ́ tí wọ́n kó sínú àdìsù Ànábì tí wọ́n wá ń lọ ọmọ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Èmi ó tún wá máa sọ fún yín pé Kùránì àti alukùránì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń sọ ni pé àdìsù ni ó ṣàlàyé alukùránì. Ní ìsìn wọ́n tún sọ pé alukùránì àtàdìsù wọ́n ń ṣàlàyé ara wọn. Kùránì ó máa ṣàlàyé àdìsù, àdìsù ó máa ṣàlàyé alukùránì. Rárá, Kùránì nìkan ló lè ṣàlàyé gbogbo nǹkan. Torí pé Ọlọ́run pè alukùránì ní tibyanan likulli shay'in, in tí ó ṣàlàyé gbogbo nǹkan yányán. Kò sí kinní kan tó fẹ́ ìgbà lè máa ṣàlàyé Kùránì fún rẹ̀, ó máa ṣàlàyé rẹ̀, yóò sì máa tú rẹ̀. Ẹ wá rí pé wọ́n wá mú àwọn kinní kan wá, wọ́n ń pè wọ́n ní asharatu sa'a, wọ́n láwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pálíkì àmọ́ ń bọ̀. Wọ́n láwọn kan bẹ asuguro, àwọn kan kéékèèké, àwọn kan bẹ alukuburo, àwọn kan ńláńlá. Nínú ẹ̀ náà ni nuzulul Mahdi, Mahdi ó sọ̀kalẹ̀, nuzul Isa alayhi salam, Ànábì Isa ó sọ̀kalẹ̀, wa udurul Dajjal, Dajjal máa wá. Wọ́n ka gbogbo ìjọ bẹ́ẹ̀ láwọn akadhibun, àwọn agbélẹ̀rọ irọ́, àwọn ikhtira'at, àwọn tó jẹ́ pé mythology àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn asatir. Wọ́n wá lọ mọ́ Ànábì, wọ́n lọ mọ́ àwọn sahaba al-kiram. Torí kò ṣeé ṣe àwa ara wọn ọ̀rọ̀ yìí nínú kitabul Bukhari, àrínú wọn bẹ́ẹ̀ nínú kitabu Muslim, àrínú wọn bẹ́ẹ̀ nínú àwọn kútùbù míì, nínú àwọn kútùbù ahadithi al-ma'rufa, láwọn àdísù tó gbajúmọ̀, tí wọ́n sì ń gbà pé ọ̀ranyàn ní káwa mùsùlùmí ó máa gba àwọn ọ̀rọ̀ yẹn gbọ́. Tó sì já sí pé àwọn tí wọ́n jẹ́ westerners nínú knowledge láyé, àwọn kórìíra arọ́, àwọn wa máa sọ̀rọ̀ sáà nẹ́bì wa pé àwọn mùsùlùmí ànábì wọn kò lè já nẹ́bì, torí pé irọ́ ló fi pé àwọn èèyàn sẹ́sìn, pé irú ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jókòó kìí ṣe ẹni tó yẹ kéèyàn gbàgbọ́. Al-Qur'ani ń sọ nǹkan míì, wọ́n lá nẹ́bì ń sọ nǹkan míì, táwa sì mọ̀ pa nẹ́bì tiwa kò lè sọ nǹkan míì, torí pọ́lọ́ ń dìídì sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé law taqawwala alayna ba'd al-akhawil, tí wà nẹ́bì náà bá lò láìdíà tó fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ kan kó wá máa sọ páwọ̀ Ọlọ́run láwí, la akhadna minhu bil yamin, torí àwọn ọ̀rọ̀ ni a jẹ́wọ́ Ànábì níyà, Ọlọ́run lóhun ó fi àjẹ́, Ànábì ò sì ní dánrú ẹ̀wò. Kódà nígbà táwọn kan challenge Ànábì, wọ́n sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wípé ìrẹ́ Ànábì sallallahu, ó ní wa qala alladhina la yu'minuna bil akhirah aw la yu'minuna bil ila wa qala alladhina la yarjuna liqa'ana, àwọn tí wọ́n nírètí
àti báànú àwọn Ọlọ́run ọba pàdé wọ́n sọ fún Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní ètè bí Qur'anin ghayri hadha báwa wá Qur'ani ní ìwé mi ta lè máa kà tó yàtọ̀ sál Qur'ani tọ́lọ́run ọba sùn kalẹ̀ fún ọ yìí aw badilhu tàbí kó o bá wa yí ọ̀rọ̀ ọbẹ̀ padà kásọ̀ di bá mi Ọlọ́run dẹ̀ ní ìrẹ́ Ànábì kúl bá mi fún wọn lésì wípé ma yakunu li an ubaddilahu min tilqa'i nafsi kò ṣeé ṣe fẹ́mi Ànábì kí n wá yí padà látọ̀dọ̀ ara mi kò ṣeé ṣe fẹ́mi Ànábì an ubaddilahu min tilqa'i nafsi inni akhafu in asaytu Allah torí pé ẹ̀rù ń bà mí láti jásí pé tí n bá yapa ń tọ́lọ́wọ́n bá wí fún mi o azaba yawmin adhim láti jẹ ìyà ọjọ́ tó le in attaba'u èmi ò ní báyàn tẹ̀lé nǹkan mi illa ma yuha ilayya yàtọ̀ sálù Qur'an tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí mi ẹ wá wà wá mùsùlùmí lẹ́ni kìí ṣe bá nẹ́bì tìrí láti rí tàbá wá fẹ́ sọ̀rọ̀ ani ati'u Allaha wa ati'u rasul ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé Ànábì ẹ wo bá nẹ́bì ṣe rí Ànábì ní in attaba'i ṣáratí ni mi ò ní báyàn tẹ̀lé nǹkan kan illa ma yuha ilayya yàtọ̀ sálù Qur'an tí wọ́n fi ránṣẹ́ sí mi torí pé inni akhafu in asaytu Allaha torí pé ẹ̀rù ń bà mí pé bí n bá yapa Ọlọ́run azaba yawmin adhim ìyà ẹlẹ́ta èrò ìyà tó tóbi ìyà ọjọ́ yẹn ó ń bà nẹ́bì lẹ́rù kò wá bá wa mùsùlùmí lẹ́rù mọ́ nítorí kíni torí pé àwọn àfa àdélà káyé wa mọ́nú agolo wọ́n gbà pé ká ronú sálù Qur'an àmọ́ àgbọ́dọ̀ ronú sádìsì bó ti wà yẹn ní ká fílẹ̀ àwọn àfọ oní mustala àdìsì wọ́n ti parí ẹ̀ àwọn àfọ oní ulumul ahadith wọ́n ti parí ẹ̀ àwọn àfọ ilmul mustala wọ́n ti parí ẹ̀ wọ́n wá ń gbà wípé èèyàn la gbọ́dọ̀ tẹ̀lé àgbọ́dọ̀ sí lọ́hùn èèyàn ló wá ń wà nípò Ọlọ́run lọ́dọ̀ wa kì í sọ Ọlọ́run mọ́ kódà á ti jápò lẹ́yìn Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kódà bó jẹ́ lórí eléyìí nìkan àmọ́ tẹ́lómi ó bá sọ̀rọ̀ wá ní ọ̀rọ̀ tí ń sọ ní ọ̀rọ̀ aláìmọ̀kan ni àbí nígbà táwọn tí ó mọ nǹkan kan tí wọ́n ń pè àfá àgbà tí wọ́n ń jẹ́ bàbá tó bí gbogbo àwa tí wọ́n ń pè láláìmọ̀kan tí wọ́n ń pè láláìmọ̀kan kí wá la fẹ́ sọ nípa àwa kò sí ń tẹ́lẹ̀ kóòtì láyé tó bá ti tuntun létí wọn wallahi wọ́n máa pè yín lóní aláìmọ̀kan ni ẹ wo níjọ́ tá à ń sọ fún wọn pé Abubakar kọ́ ló wà nínú kòtò wọn láláìmọ̀kan ni wá àwa mú jáde nínú Sahihul Bukhari ó di wàhálà sí wọn lọ́rùn ó sì wà ń bẹ̀ dọ́là pé Abubakar kọ́ ló wà nínú kòtò so ibẹ̀ yẹn kọ́ là ń lọ kọ́lọ̀ kó ṣíjú àánú wa ìyẹn fi hàn wá wípé ìyẹn nìkan ó ti yẹ̀ wá kó lẹ́yìn Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam Ànábì wa Ọlọ́run tún ní máa sọ fún wọn wípé mẹ́ ó ní law sha Allah tó bá já sí pé ó bá wọn Ọlọ́run ní ma talawtuhu alaykum mi bá máa ka nǹkan yìí fún yín wala adirakum bihi bá máa fi mọ̀ yín àbá máa fi mọ̀ yín qad labistu fikum umra mo ti gbé láàrin yín fún ọdún tó pẹ́ afala ta'qilun ṣe làákàyè kẹrò ni mi ò wírú ẹ̀ mi ò sọrú ẹ̀ lánàá ló fi já sí pé Ọlọ́run wá ń ròyìn Ànábì pé ma yantiqu anil hawa òun ò ní sọ tinú ààrẹ kó wá já sí pé ọ̀rọ̀ kan ní gbénú ẹ̀ ọ̀rọ̀ kan ní bẹ́nú fẹ́ rẹ̀ ọ̀rọ̀ kan ní bẹ́lẹ́mí ẹ̀ kó wá wí síta in huwa illa wahyu níbi ọ̀rọ̀ ẹ̀sìn àfi kó já sí wípé Al-Qur'ani ta fi rán yẹn ní ó máa kà fún yín kì í ṣe kíní kan tán pè ní hadith bí ọ̀rọ̀ kan náà àwọn àfáà wa àgbà kọ́lọ̀ bá wa ṣe dáadáa fún wọn wọ́n ń sọ̀rọ̀ níjẹta àbíjó ni wọ́n ní àdísù náà díkìrù ni irọ́ ni àdísù yẹn ṣe díkìrù ẹ lè rí bì kan nínú Al-Qur'an tọ́lọ́ ti pe ọ̀rọ̀ Ànábì ní díkìr Al-Qur'anu ní ìdíkanlẹ́ máa pè ní díkìr ìwọ̀n a máa jẹ́ díkìr ká máa dárúkọ Ọlọ́run a máa jẹ́ díkìr àwọn nǹkan míì náà wà tí wọ́n ń jẹ́ díkìrù a máa túmọ̀ sí ọlá a máa túmọ̀ sí tó pàtàkì àmọ́ pé àdísù Ànábì Ọlọ́run pè ní díkìrù irọ́ ni kò sí tó àwọn àfáà ni wọ́n ń parọ́ yẹn wọ́n sì ń fẹ́ ká gbà á àwa ò sì ní gbà á torí pé ọmọlẹ́yìn Ànábì ni wá so sallallahu ta'ala alayhi wa sallam naam ìyẹn lọ bẹ́ẹ̀ tá a máa fi mọ̀ wípé Ọlọ́run ọba fún rẹ̀ ló rán Ànábì níṣẹ́ Ànábì kọ́ ló rán rẹ̀ ẹ wá já lọ ka hadith ká wá yẹ Kùránì wò èwo ni ká wá gbàgbọ́ ṣáàdìsù ní ká bá lọ ní àbí ká bá Kùránì lọ ká pa Kùránì tì tàbí kó máa já sí wípé Kùránì eléyìí ṣóun hadith yìí ló fẹ́ tú Kùránì àwọn irọ́ táwọn èèyàn pa tí wọ́n lọ́mọ àwọn sàhábà tí wọ́n lọ́mọ Ànábì láwàá gbàgbọ́ ẹ jẹ́ àjọgbọ́ hadith yìí ká wá lo Al-Qur'an nípa àwọn ìmọ̀ àkọ́kọ́
tá bá lọ sínú Sahihu Muslim, tá bá lọ sínú Al-Fitan wa Ashiratu Sa'a nípa àwọn àmà al-Qiyamah, wọ́n lá Nábì sọ in tí ó ṣẹlẹ̀ lónìí nígbà tó wà láyé títí di tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ al-Qiyamah. Ẹ wá gbọ́ bọ́n ti ṣàlàyé. Ana Amru bun Akhtab, ẹni tá dárúkọ yìí ló sọ̀rọ̀ yìí, qal, ẹgbọ́n tó sọ. Ẹ̀yin náà jájọ sí làákàyè o, kájọ gbé làákàyè lé o. Ó ní salla bina Rasulullahi sallallahu alayhi wa sallam al-fajra wa sa'ida al-minbara. Ó lá Nábì sallallahu alayhi wa sallam ó kírun àsùbà fún wa. Ńgbà ó kí tán, sa'ida al-minbara ló bá gun orí pẹpẹ bá ní sọ̀rọ̀. Fa khatabana hatta hadarat ad-duhr. Ànábì wá bá wa sọ̀rọ̀ títí tí ìrun zuhur fi wọlé. Wọ́n lọlé, wọ́n lọ bí kankan, wọ́n lọ jẹun, wọ́n lọ ṣe nǹkankan. Bá Nábì ti kírun àsùbà tán báyìí ló bọ́ sórí mímbàrí. Ó dé sọ̀rọ̀ títí tí ìrun zuhur fi tó, ìwọ náà gbé làákàyè lé. Fanazala, ó tún sọ̀kalẹ̀ nígbà tí ìrun zuhur tó, fasalla, ó tún kírun fún wa. Thumma sa'ada al-minbara, ló bá tún gorí pẹpẹ bá ní sọ̀rọ̀. Fa khatabana hatta adaratil asr, ló bá tún sọ̀rọ̀ títí tásìkò òrùn al-asr tó. Fanazala, l'Ànábì bá tún sọ̀kalẹ̀, fasalla, ó tún kírun fún wa. Thumma sa'ada al-minbara, ló bá tún gorí mímbàrí. Fa khatabana, ló bá tún bá wa sọ̀rọ̀ hatta gharabati shams, títí tó òrùn fi wọ̀. Ẹ̀yin náà wo kálímà yẹn o. Ànábì sọ̀rọ̀ láti ìgbà tí wọ́n kírun àsùbà tán immediately, ó bọ́ sórí mímbàrí. Ó wá sọ̀rọ̀ títí, ó wá sọ di zuhur. Ó bọ́lẹ̀, ó tún kírun fún wọn. Kò ronú pé wọ́n lọlé, wọ́n lọ jẹun, wọ́n mú, wọ́n ṣe. Ó tún bọ́ sórí mímbàrí, ó tún sọ̀rọ̀ títí, ó tún sọ dásìkò àṣẹ, ó tún sọ̀kalẹ̀, ó tún kírun, ó tún wá sọ̀rọ̀ títí, ó tún sọ dìgbà tó òrùn ó fi wọ̀. Ẹnìkan ò lọlé láti salatul fajr, ẹnìkan kan ò jẹ, ẹnìkan kan ò mú, ẹnìkan ò jáde. Ẹ kọ́kọ́ gbé bẹ̀ yẹn wò ná. Ṣé bá Nábì tí máa sọ̀rọ̀ nìyẹn? Ká Nábì wá dá wọn sàhábà jókòó láti ran àsùbà di zuhur, kan kí wọn lọlé láì ṣe pé wọ́n ṣe ijtima, wọ́n sì jẹun. Kí wá ló wá ṣẹlẹ̀? Wọ́n ní fa akhbarana bima kana wa bima huwa ka'inun. Wọ́n lá Nábì wá ṣàlàyé fún wa gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ àti gbogbo tí ó tún ṣẹlẹ̀ pátá. Wọ́n lá Nábì ṣàlàyé fáwọn. Àdísù kan nìyẹn, ẹ̀já má dísù yẹn dání. Àdísù mi látọ̀dọ̀ àfáwà Uzayfatul Yamani rahimahullahu ta'ala, wọ́n ló ń sọ fún wa yí pé qama fina Rasulullahi sallallahu alayhi wa sallam maqaman ma taraka shay'an yakunu fi maqami dhalik ila qiyam as-sa'a illa haddatha bihi sallallahu alayhi wa sallam. Àwa Mùsùlùmí, wallahi, we need to wake up. Tá bá wake up, tá bá ń rò pé Islam máa dominate ayé, òfin Ọlọ́run àṣẹ rẹ̀ tó pa kalẹ̀ ni o. Tó bá jẹ́ pẹ̀lú wa ni, wallahi kèfèrí wọ́n dojú Islam yìí bolẹ̀. Tí ìbáṣepọ̀ Ọlọ́run ti sọ yí pé yuriduna li yutfi'u nurallahi, wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ Ọlọ́run. Àmọ́ wallahu mutimmu nurihi, Ọlọ́run fún rẹ̀ ló ń tàn mọ́lẹ̀ yẹn. Tó bá jẹ́ tiwa yìí ni, ìranù lásán ló wà lọ́dọ̀ àwa Mùsùlùmí. Tá ń pọ́n. Tá bá ti yọ Kùránì kúrò lọ́rọ̀ wa, ìranù ló kù. Ìranù àti rádaràda. Wọ́n máa gbọ́ àdísù yẹn. Àfáwà Uzayfatul Yamani, ó ní qama fina Rasulullah. Ó lá Nábì dúró láàrin ìwánjọ́ kan. Maqaman, ní dídúró tó já sí wípé ní ma taraka shay'an yakunu fi maqami dhalika. Ànábì ò fi lẹ̀, kò yọ nǹkan kan lẹ̀ nínú dúró tó dúró níbi tó dúró sí yẹn. Ní tó já sí pé tí ó ṣẹlẹ̀ ila qiyam as-sa'a, títí tálíkì àmà ó fi dé illa haddatha bihi. Àfi ká Nábì ó mẹ́nubà gbogbo tí ó ṣẹlẹ̀ tálíkì àmà ó fi dé. Ànábì dẹ̀ dúró láàrin wọn, ó dẹ̀ sọ gbogbo ẹlẹ́ẹ̀kan náà. Ẹgbẹ́ sí làákàyè. Ọ̀rọ̀ ẹwu iye ọdún tọ́lọ́run fi bá Nábì sọ̀rọ̀ nínú Al-Qur'an, 23 years. Ànábì wá sọ gbogbo tí ó ṣẹlẹ̀ nínú ayé tó ti ṣẹlẹ̀, tí ó ṣẹlẹ̀ títí tálíkì àmà ó fi dé. Ànábì wá sọ lórí ìdúró kan náà. Ó lá Nábì òfin kankan lẹ̀ láàyè yẹn tí ó ṣẹlẹ̀ tálíkì àmà ó fi dé illa haddatha bihi. Àfi ká Nábì sọ fún wa. Ó ní hafadhahu man hafadhahu. Àwọn tí wọ́n ṣọ́ tó jẹ́ pé ó wà lọ́pọlọ wọn, wọ́n gbàgbé. Wa nasiyahu man nasiyahu. Àwọn tó gbàgbé nú wọn náà, wọ́n sì gbàgbé. Ó ní wa qad alimahu ashabi ahula. Ó láwọn sàhábà mi wọ́n ti mú àwọn nǹkan wọ̀nyí. Wa innahu la yakuna minhu shay'un qad nasituhu fa arahu fa adhkurahu. Wọ́n lá Nábì sọ pé àwọn sàhábà mi wọ́n ti mọ̀ pé àwọn tí mò ń sọ yìí o, èyí tó jájú pé nínú rẹ̀ ń bẹ tèmi Ànábì gan ó ti gbàgbé.
tó yẹ pé fa arahu tí ń bá padà wá rántí tí ń bá wá rí nǹkan yẹn padà fa adhkurahu tí ń bá padà wá rántí èmi náà wà máa tún rántí padà ń wà máa ṣàlàyé ń rántí kama yadhkuru ar-rajul wajha ar-rajul gẹ́gẹ́ bí ènìyàn tí máa dá ojú èèyàn kan mọ̀ idha ghaba anhu nígbà tẹ́ni yẹn tí ò bá rí lọ́jọ́ tó pẹ́ thumma idha ra'ahu arafahu tí ẹ pé tó bá padà rí yóò padà dáàmà pé bọ́rọ̀ ànábì ti rí nìyẹn tó bá tó rántí kíní kan nípa ọ̀rọ̀ alkiyama yẹn yóò tún tẹ̀síwájú yóò tún rán wọn létí. hadithu kan lélẹ́yìí muttafaqun alayhi ó wà nù Bukhari ó wà nù Muslim tabawo alqadar wa kana amrullahi qadaran maqdura ó wà nù Sahih Muslim nínú alfitan. hadithu ẹlẹ́kẹta tí mo fẹ́ ká tún jọ gbé wò an Udhaifata anna Udhaifa kan yẹn náà tó sọ̀rọ̀ ẹlẹ́kẹjì ó ní akhbarani rasulullahi sallallahu alayhi wa sallam bima huwa kainu ila an taquma as-sa'a ó lánàbí fún mi nírò gbogbo tí ó ṣẹlẹ̀ tálíkì àmọ́ ó fi dé. àmọ́ wọn fún wọn nírò wípé a discover petrol, wọn fún wọn nírò pé a discover oil and gas, wọn fún wọn nírò pé a discover cement. ànábì ò fún wọn nírò, wọ́n sì ní gbogbo nǹkan ló fún wọn nírò, kò fún wọn nírò la ilaha illallah pé a discover àwọn tá a máa fi bára wa sọ̀rọ̀ yìí, kò fún wọn nírò orú yìí hùn àfi tá a bá padà máa lọ́mọ bóyá ànábì sọ̀rọ̀ petroleum, bóyá ó sọ̀rọ̀ kílẹ̀ tí ń pè gas, bóyá ó sọ̀rọ̀ oil sector. wọ́n dẹ̀ ní kò sí kíní kan tí ó sọ fáwọn tí nǹkan yẹn ó padà ṣẹlẹ̀ tálíkì àmọ́ ó fi dé. so wọ́n ló kò sọ gbogbo ẹ̀ ló sọ fún wọn. so wọ́n ní fama minhu shay'un illa qad sa'altuhu, ó ní kò sí nǹkan kan nínú àwọn tí ó ṣẹlẹ̀ yẹn àyàfi tèmi ànábì òbí tèmi Udhaifa òbí ànábì léèrè illa anni lam as'alhu, àmọ́ nǹkan tí mi òbí léèrè ni pé ma yukhriju ala al-madina min al-madina, kí ni tí ó padà gbé àwọn ará Madina kó Madina, ó ní mi òbí léèrè yìí. eléyìí náà wà nù alfitan tó bá lọ ka ashiratu sa'a. hadithu ẹlẹ́kẹrin tí màá mú wa an Udhaifa ibn al-Yamani náà ni ó ní wallahi ó ní mo fọ́lọ́wọ́n ọba mi búra inni la'alamu an-nasi bi kulli fitnatin hiya ka'ina fima bayni wa bayna sa'a, ó ní mo fi Ọlọ́run ọba mi búra èmi ni mo nímọ̀ jù nínú àwọn ènìyàn gbogbo tó jẹ́ ìdààmú láyé tí ó máa jẹ́ wàhálà léyìí tó ti ṣẹlẹ̀ kọjá àbí èyí tí ó tún ṣẹlẹ̀ láti sìn láti gbà tóhun ti kú ni, láti gbà tóhun ti ń sọ yẹn títí dìgbà tálíkì àmọ́ ó fi dé. ó ní kò sí èyí tóhun ọmọ, ó ní wa ma bi illa an yakuna rasulullah sallallahu alayhi wa sallam asarra ilayya fi dhalika shay'an, ó ní kò sí tí ó ṣẹlẹ̀ àfi ká Nábì ti sọ fún mi, ó sọ fún mi ní kọ̀rọ̀ kó jẹ́ kí n mọ̀, yóò sọ fún mi ní kọ̀rọ̀ lam yuhaddithu ghairi tí ò bẹ́ẹ̀ lómi sọ. tẹ́ bá wo lókè wọ́n ló dúró ńjọ́ kan gbogbo tí ó ṣẹlẹ̀ ló ṣàlàyé fáwọn tí ò ṣe nǹkan kan kù. so òun ní ìsìn ó lànàbì òun nìkan lànàbì sọ gbogbo nǹkan yẹn fún tálíkì àmọ́ fi dé tí ò sọ fẹ́ lómi yàtọ̀ sóhun. ó ní walakinna rasulallahi sallallahu alayhi wa sallam qala, ó lànàbì sọ wípé wa huwa yuhaddithu majlisan ana fihi anil fitan, ó lànàbì ń sọ nínú ìjókòó kan tèmi náà ń bẹ́ẹ̀ nípa àwọn wàhálà tí ó padà ṣẹlẹ̀. faqala rasulullahi sallallahu alayhi wa sallam wa huwa ya'idul fitan, ó lànàbì ń sọ nípa àwọn wàhálà tí ó ṣẹlẹ̀. ó ní min unna nínú àwọn wàhálà yẹn náà ni thalathun la yakidna yadharna shay'a, ó láwọn nǹkan kan bẹ́ẹ̀ ẹnìkan kan ò ní mórí bọ́nù mẹ́tẹ̀ẹ̀ta. ó ní fitanun karriyahi sayf, ó ní àwọn ìdààmú kan tí ó wà gẹ́gẹ́ bí àwọn atẹ́gùn tí ń fẹ́ lọ léyìí tó wá láwọn àsìkò tí ń jẹ́ àsìkò bí àsìkò ẹ̀rùn àbí àsìkò ooru. wa min asghar, àwọn kan bẹ́ẹ̀ nú wọn fítànù kéékèèké ni wọ́n, àwọn kan bẹ́ẹ̀ fítànù ńlá ni wọ́n. qala Udhaifa wa sọ wípé fadhaba ulaika ra'at kulluhum ghairi, ó ní gbogbo àwọn tá Nábì ń sọ̀rọ̀ fún jọ́nà ni wọ́n kó mẹ́, ó láfo òun nìkan. eléyìí náà wà nù Sahihu Muslim tó bá lọ ka ashiratu sa'a ó bá ń bẹ̀. hadithu ẹlẹ́ẹ̀karùn-ún tí ń wà fi kó lẹ̀ an Tariq ibn Shahab, eléyìí wá látọ̀dọ̀ Tariq ọmọ Shahab radiyallahu ta'ala anhu, ó sọ yí pé sami'tu Umar radiyallahu ta'ala anhu yaqul, ó lóun gbọ́ lẹ́nu Umaru tó sọ wípé qama fina an-nabiyyu sallallahu alayhi wa sallam maqaman, ó lánàbí dúró níwájú wa láàrin wa níjọ́ kan ní dúró tó já sí pé ní fa akhbarana an badi'il khalqi, ó wá ṣàlàyé fún wa láti gbà tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní dẹ̀dẹ̀ ènìyàn
hatta dakhala ahlul janna manazilahum wa ahlun nari manazilahum. Ó wá ṣàlàyé ti débi wípé títí dìgbà tọ́mọ àlìjánà ó fi wọ àlìjánà, tọ́mọ náà ó fi wọ inú náà. Báwo ló ṣe rọrùn níjókòó kan kéèyàn wá ṣàlàyé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ní badi il khalqi, nígbà tọ́lọ́run ti dá ènìyàn tó dá Adam àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Adam tí sẹ́ńtúrì Adam fi lọ, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Noah tí sẹ́ńtúrì ẹ̀ fi lọ, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn Israel tó ṣẹlẹ̀ sí Adam, Ibrahim, Musa, Isa, Yakub, Dahud, Ishaq, gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi wá dórí Ànábì Isa. Nínú ìjókòó kan kó má ṣe nǹkan kan kù tí ò ní mẹ́nubà láwọn àwọn ìṣẹ̀lẹ̀. Ẹ̀yin náà ẹjẹ́ àjọ ṣe kí ni? Ẹjẹ́ àjọ gbé sínú làákàyè kọ́lọ̀ kó ṣíjú àánú wa. Eléyìí ó ní hafidha dhalika man hafadhahu. Àwọn tí wọ́n há eléyìí sórí, wọ́n mú sórí, wọ́n tọ́jú ẹ̀. Wa nasiyahu man nasiyahu. Àwọn tí wọ́n sì gbàgbé náà gbàgbé. Eléyìí wà nínú Sahihul Bukhari. Lọ ka Babul Qadar àbí kitabu wa kana amrullahi qadaran maqdura. Ó wà ńbẹ̀. Ẹ wá já lọ sínú Al-Qur'an. Ṣé Imam Bukhari ló ń yapa Al-Qur'an ni? Tàbáwọn tí wọ́n fi orúkọ Imam Bukhari kọ nǹkan kalẹ̀, tàbáwọn sọ̀hábà al-kiram láwàá máa sọ pé wọ́n parọ́ mọ́ Ànábì ni? Àbá Ànábì ló ń ṣàlàyé nǹkan yẹn? Èyí tó dájú ni pé Ànábì sallallahu alayhi wa sallam jẹ́ kó yé wa wípé man qala alayya ma lam aqul, béèyàn bá sọ tí mi ò sọ mímí Ànábì pé mo wí, falyatabawwa' maq'adahu minan nar, kó wá ga tí ó fi jókòó nù náà. Níbi kan ó ní man kazzaba alayya muta'ammidan, béèyàn bá máa parọ́ mọ́ mi, falyatabawwa' maq'adahu minan nar, kó wá ga tí ó fi jókòó nù náà. Ìyẹn fi mọ̀ pé Ànábì mọ̀ wípé àwọn kan ó sọ tó wọn ò sọ, àwọn kan ó sì parọ́ mọ́ òun. Ọ̀tọ̀ ni kéèyàn parọ́ mọ́ Ànábì kó máa parọ́ mọ́, ọ̀tọ̀ ni kó máa sọ pé Ànábì sọ pé, ló fi já sí pé ó gbọ́dọ̀ ní ìgboyà pé Ànábì sọ wípé ó máa ní wọ́n lá Ànábì sọ pé, wọ́n ní Ànábì sọ pé, àwọn kan ló sọ bẹ́ẹ̀, ìwọ kọ́ ló gbọ́ lọ́dọ̀ Ànábì, láti yọrẹ kó má lọ kó sínú ìdájọ́ ẹni tó sọ ń tà Ànábì ò sọ. Naam, ẹ wá já lọ sínú Al-Qur'an Al-Karim tó jẹ́ ìwé ayérayé, ìwé gbogbo ìgbà, ìwé tá a fi rán Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, tá a fi wé mìíràn. Já lọ sínú Suratu Namli, ká lọ ka Qur'an ń bẹ, aya 65. Ìwọ náà fúnra ẹ lọ wò ó, kọ́lọ́n kó ṣíjú àánú wò wá o, kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. Naam, Suratu Naml aya 65. Ọlọ́run jẹ́ kó yé wa ń bẹ̀ yí pé kò ní ìdí káyẹ̀ ṣe máa sọ̀rọ̀ Imam Bukhari. Bí wọ́n bá Google yóò rí ọ̀rọ̀ Imam Bukhari ń bẹ̀. Ìmọ̀ bàbá wa ti sọ̀rọ̀ Imam Bukhari, àti sọ̀rọ̀ Imam Bukhari sẹ́yìn dáadáa. Imam Bukhari ó láníyàn dáadáa gẹ́gẹ́ bí n taríkà. Kì í wá ṣe gbogbo tí wọ́n lọ́mọ Imam Bukhari yẹn náà ló já sí pé bí wọ́n ti sọ yẹn náà lórí. Kọ́lọ́n kó ṣe dáadáa fún wa, kó gbé wa ga. Naam, ẹ wá já lọ sínú Al-Qur'anul Karim, ká wá lọ gbọ́n táwọn ahadithu yìí ń wí, ká wá lọ gbọ́n tọ́lọ́wọ́n bá sọ jáde lẹ́nu Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Tá bá lọ sínú Suratu Naml aya 65. Ọlọ́run sọ fún Ànábì pé kúl, sọ fún àwọn ènìyàn, kúl linnas, sọ fún àwọn ènìyàn, kafiruhum wa mu'minuhum, kèfèrí wọn ni o, mu'mini wọn ni o, pé la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah, pé ẹni kankan nínú ẹni tó ń bẹ lábẹ́ sánmà àti lórí ilẹ̀ ilẹ̀ yìí, la ya'lamu al-ghayba, tó mọ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ sí àfi Ọlọ́run. Kí l'Ọlọ́run bá ń sọ ńbẹ̀? Tó mọ ìmọ̀ alkiyama àfi Ọlọ́run, torí pé wọ́n ń bi Ànábì léèrè kó sọjọ́ alkiyama fáwọn, kó sọ táwọn ò fi mọ̀ fún wọn, kó sọjọ́ tí yà ó dé fáwọn. Ọlọ́run wá ní rẹ̀ Ànábì kúl, sọ fún wọn pé la ya'lamu man fi samawati wal ardi, ẹnìkan ò mọ̀ nínú ẹni tó ń bẹ lábẹ́ sánmà àti lórí ilẹ̀ ilẹ̀, tèmi Ànábì náà pẹ̀lú wọn, al-ghayba illa Allah, tó nímọ̀ ń tó pamọ́ nípa alkiyama àfọlọ́run ọba mi nìkan. Àmọ́ gbogbo ń tó pamọ́ nípa alkiyama yìí àtàwọn pé àmì tá fi mọ̀ yìí làwọn èèyàn ti sọ kalẹ̀ yìí, wọn lá Ànábì ṣàlàyé. Ń tó fi mọ̀ pé gáíbù tọ́lọ́run sọ ń bẹ̀ yẹn alkiyama ni, bàlágà yẹn wá gbé wa lọ pé wa ma yash'urun, kò sẹ́nì kankan tó mọ̀ ayyana yub'athun, ìgbà wo l'Ọlọ́run ó gbé àwọn èèyàn dìde.
ló fi mọ̀ pé al-ghaibu tí ń sọ ń bẹ̀ yẹn ó ń sọ nípa as-sa'a Kùránì náà ní ń túrẹ́ o pé wa ma yash'uruna ayyana yub'athun wọ́n mọ ìgbà tọ́lọ́run ó gbé wa dìde ayyana àwọn àgbà yẹn kò sẹ́ni ó mọ̀ gbọ́n tọ́lọ́run sọ fún Ànábì pé la ya'lamu man fi samawati wal ardi ẹnikẹ́ni tó wà lábẹ́ sánmà yìí tó wà lórí ilẹ̀ ẹlẹ̀ yìí la ya'lamu al-ghayba illa Allah kò ní mọ̀ tó pamọ́ nípa alkiyama yàtọ̀ sọ́lọ́run in tó fi mọ̀ pọ́lọ́ alkiyama ni pé Ọlọ́run wá tẹ̀síwájú ó ní wa ma yash'uruna ayyana yub'athun wọ́n mọ̀ tó ní ṣe pẹ̀lú ọjọ́ alkiyama wọ́n ní mọ̀ ń pa ẹ̀ wọ́n mọ̀ ọjọ́ yẹn tó bá wá kú mẹ́ já lọ sínú suratul an'am Quran 5 aya 50 wá gbọ́n tọ́lọ́run sọ ń bẹ̀ Ọlọ́run ní kúl ìrẹ́ Ànábì sọ fún wọn pé ọ̀rọ̀ ta Ànábì rẹ̀ o tọ́lọ́run sọ fún Ànábì o gbogbo àwọn tá a kànú ahadithu yẹn àwọn ikhtira'atun mukhtara'atun isra'iliyatun mawdu'atun asatirun muftarayatun so àwọn àgbélẹ̀rọ irọ́ ìrònú làákàyè àlọ́jàpá ìyẹn níbo ọ̀rọ̀ tọ́lọ́run fi sáà Ànábì lẹ́nu gangan rẹ̀ o ó ní kúl sọ fún wọn wípé la aqulu lakum indi khasa'inullah èmi Ànábì ò wí fún yín pé mo mọ pẹpẹ ọ̀rọ̀ ò gbọ́ pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run mi ò mọ àṣírí Ọlọ́run in tọ́lọ́run fẹ́ fi kó wá rọ mi ò mọ̀ níbẹ̀ yẹn màá fẹ́ ká sáré yẹn náà díẹ̀ ó ní la aqulu lakum indi khasa'inullah mi ò sọ fún yín o pé ń bẹ lọ́dọ̀ èmi Ànábì khasa'inullah ń tẹ́dà fẹ́ jẹ́ àti ń tẹ́dà ó yá mi ò sọ fún yín pé ìmọ̀ kádàrá ń bẹ lọ́dọ̀ mi guyubullah àwọn tọ́lọ́run ọba mi fi pamọ́ mi ò sọ fún yín èmi Ànábì ò sọ fún yín pé ń bẹ lọ́dọ̀ mi o ìyẹn ń fi hàn pé mi ò gbéra mi sípò Ọlọ́run lọ́dọ̀ yín o la adda'i adna khasa'ina rizqillah mafudatun ilayya arísìkí Ọlọ́run ẹni tí ó lówó ẹni tí ó lówó ẹni tí ó ga ẹni tí ò ní ga ẹni tí ó déyàn ẹni tí ò ní déyàn ẹni tí ó gùn lẹ́mìí àti ẹni tí ò ní gùn lẹ́mìí mi ò sọ fún yín pé ìmọ̀ rẹ̀ wà lọ́dọ̀ mi o ọ̀dọ̀ Ọlọ́run ọba mi ló wà o mi ò gbéra mi sípò Ọlọ́run o àwa èèyàn làwa ń gbà Ànábì sípò Ọlọ́run nínú ahadithi o ó ní fa inni utikum min ma turidun débi pé màá wá máa fún yín ní tẹ́ ẹ bá ń fẹ́ bí kan máa bi Ànábì léèrè pé kó bá wọn sọ òkè kó sọ di góòlù bí kan máa sọ fún Ànábì kó ní káwọn màláíkà sọ kalẹ̀ wálẹ̀ bí kan máa sọ fún Ànábì kó ní kírúgbìn ó máa jáde nú àpáta Ànábì ní Ọlọ́run ní kul la aqulu lakum indi khasa'inullah sọ fún wọn pé àwọn pẹpẹ ọ̀rọ̀ tó já sí pé Ọlọ́run nìkan ló lè ṣe wọ́n mi ò sọ fún yín pé mo lè ṣe o tẹ́ fi wá máa bi mí léèrè nípa arú àwọn nǹkan bẹ́ẹ̀ o wala a'lamul ghaiba Ọlọ́run ní sọ fún wọn pé mi ò mọ̀ ń tó pamọ́ o min af'alillah nínú àwọn tọ́lọ́run ó ṣe hatta tas'aluni an waqti sa'a débi pé wà bi mí léèrè nípa ọjọ́ alkiyama o nígbà tí wọ́n bi léèrè lọ́lọ́run ní sọ bẹ́ẹ̀ fún wọn mi ò mọ̀ ń pa ọjọ́ alkiyama o an waqti nuzulul adhabi bóyá gbà tí ìyàwó sọ̀kalẹ̀ ni tàbí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé ìmọ̀ yẹn Ọlọ́run ọba mi nìkan ló ní o Ọlọ́run tún ní sọ fún wọn wípé wala aqulu lakum inni malakun mi ò kúkú pera mi màláíkà fún yín mi ò sọ fún yín pé màláíkà ni mí la adda'i anni malakun hatta tukallifuni min al-afa'il al-kharika mi ò pera mi ní màláíkà tẹ́ fi wá máa béèrè àwọn nǹkan tí ó kọjá ṣíṣe agbára ènìyàn ma la yutiku al-basharu min ar-raqa fi sama bí kẹsọ bí kí n gun sánmà lọ kí n lọ mú Kùránì wá tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú bẹ́ẹ̀ èèyàn ni mi ò lè ṣe torí pé kí ló fà á tó bá lọ ka Suratul Furqan nínú àyà ẹlẹ́ẹ̀keje wọ́n ń fẹ́ dún àbùkù kan Ànábì pé ma li hadha ar-rasul irú òjíṣẹ́ wo rèé yakulu ta'ama tó ń jẹun wa yamshi fil aswaq tó ń rìn lọ́jà torí pé wọ́n mọ̀ bójíṣẹ́ ti ń rí àwọn ń wò pé màláíkà lòjíṣẹ́ Ọlọ́run torí pé Ọlọ́run ò lòjíṣẹ́ sí wọn rí lọ́lọ́run fi ní kúl sọ fún wọn pé la aqulu lakum indi khasa'inullah mi ò sọ fún yín pé pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run ìntọ́lọ́run lè ṣe bí ká wu irúgbìn ká ní kí irúgbìn ó gbẹ kómi ó ṣíhàn
kómi ó jáde kómi ó lọ kójò rọ̀ kó má mi ò sọ fún yín pé mo lè ṣe o jíjẹ mímú ènìyàn kádàrí ènìyàn mi ò fira mi sípò Ọlọ́run bẹ́ẹ̀ náà ni wala a'lamul ghaiba èmi ànẹ́bì Ọlọ́run ní kí n sọ fún yín pé mi ò mọ tó pamọ́ o mi ò mọ ọjọ́ alkiyama o mi ò sì mọ gbogbo ntọ́lọ́run ó ṣe ń bẹ́ o yàtọ̀ sẹ́nu wọn bá ń tó bá fi mọ̀ mí nínú Kùránì o la aqulu lakum inni malakun mi ò pera mi màláka tẹ́fì wá máa sọ pé ma li hadha rasul irú òjíṣẹ́ wò rí ya'kulu ta'ama tó ń jẹun wa yamshi fil aswaqi tó ń rìn lọ́jà tẹ́wà fi sọ tó bá suratu al-Furqan wọ́n tún sọ ń bẹ̀ yí pé lawla unzila ilayhi malakun tó bá já sí pé wọ́n sọ màláíkà pẹ̀lú ẹni fayakuna ma'ahu nadhirun kó já sí pé yẹn gan ni ó máa gbọ̀rọ̀ sọ fún kí ló tán sọ màláíkà kalẹ̀ fún àbí kóhun náà jẹ́ màláíkà kó já sí pé ọ̀rọ̀ tó fẹ́ máa sọ yìí màláíkà ni ó máa sọ màláíkà yẹn ni ó máa jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́run fi ní sọ bẹ́ẹ̀ fún mi ò kú pera mi màláíkà fún yín mi ò sì ní mọ́ kọ̀ọ̀kọ̀ yẹn lé ní làwa ń tì máa nẹ́bì wá gbọ́ngbà tá nẹ́bì fẹ́ sọ̀rọ̀ ó ní inni attaba'in èmi èé tẹ̀lé nǹkan kan o illa ma yuha ilayya yàtọ̀ tó yàtọ̀ sal Qur'an tọ́lọ́run fi ránṣẹ́ sí mi báwo ni tí wá ṣe yàtọ̀ títí wa Bukhari tó wá dá wa mùsùlùmí rú tá a lè jẹ́ ẹyọ kan mọ́ lẹ́yìn tọ́lọ́run sọ fún anú Qur'an pé inna hadhihi ummatukum ummatan wahida ìjọ yín yóò ìjọ ẹyọ kan ni wa ana rabbukum fa'buduni fi ayatin ukhra fattaqun èmi lọ́lọ́run yín ẹ máa sìn mí ẹ máa bẹ̀rù mi so tírà Bukhari àtàwọn kutubul ahadithi mi ẹ wò bó ṣe wá disorganize àwa mùsùlùmí tọ́lọ́run dẹ̀ ń sọ fún wa pé nínú Kùránì pé wala takunu kalladhina tafarraqu wakhtalafu ẹ má lọ dàbí àwọn kan tafarraqu tapinya wọn yẹlẹyẹlẹ wakhtalafu táwọn bẹ̀rẹ̀ sí ní takura wọn wọ́n ń ṣọ̀tọ̀tọ̀ min ba'di ma ja'atuhumul bayyinat lẹ́yìn tálù Kùránì ti ṣàlàyé ọ̀rọ̀ fún wọn ó ní fa ulaika lahum adhabun alim irú àwọn èèyàn báyìí wọ́n jẹ̀yẹ lẹ́tẹ̀ẹ̀rọ nínú àyà mi ó ní lasta minhum fi shay'in ìrà nẹ́bì irú wọn bẹ́ẹ̀ wọn kìí ṣọmọ lẹ́yìn rẹ̀ ó mọ̀ wọ́n rí wọn mọ̀ rí níbẹ̀ yẹn ó ní innal ladhina farraqu dinahum àwọn tí wọ́n pínra wọn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wá ń ṣẹ̀sìn wọn lọ́tọ̀ọ̀tọ̀ lórí ìsìláàmù yìí wa kanu shi'an wọ́n wá pínra wọn níjọ ìjọ àrí sàlàfíà sùfíà ṣìrìyà kìnìkìnyà ìyàyà gbogbo ẹ̀ wá ń yà lọ ó ní irú wọn ó ní alladhina wa kanu shi'an innal ladhina farraqu dinahum àwọn tí wọ́n pínra wọn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wá fúnra wọn lórúkọ wa kanu shi'an wọ́n wá ń ṣọ̀tọ̀tọ̀ ọlọ́ni lasta minhum fi shay'in ìrẹ́ ànábì ò ní bùkátà pẹ̀lú wọn wọ́n ń ṣọmọ lẹ́yìn rẹ̀ lèmi fi máa ń sọ pé èmi o mi èé ṣe súfí mi èé sì ṣoní súnà wallahi inni muslimun ila Allah mùsùlùmí ni mí kọ́lọ́hún sì ṣàánú mi kó jẹ́ kí n kú mùsùlùmí gẹ́gẹ́ báwọn ànábì ọlọ́run ti máa tọrẹ Yusuf ní tawaffani musliman sallallahu alayhi wa sallam ọlọ́run pa mí ní mùsùlùmí ìntà ànábì náà tọrọ nìyẹn gbọ́ tó bá fẹ́ ṣàdúrà ní nínú àdúrà ẹ̀ ó ní man ahyaytahu minna fa ahyihi ala al-iman wa man amatahu minna fa amithu ala al-islam ẹni tí wọ́n ọlọ́run bá fẹ́ kó wà láyé yóò wà láyé lórí ìgbàgbọ́ wọ ọlọ́run èyí tó bá sì fẹ́ panu wa bá wa pa sórí islam ọba yẹn fún rẹ̀ ní wala tamutunna illa wa antum muslimun gbọ́dọ̀ kú àfi kẹ́ jẹ́ mùsùlùmí kò láfi kẹ́ jẹ́ sunniyun kò láfi kẹ́ jẹ́ salafiyun kò láfi kẹ́ jẹ́ sha'iyun kò láfi kẹ́ jẹ́ sufiyun islam huwa al-islam orí àmà sọ pé raditu billahi rabba wa bil islami dina wa bi nabiyyina muhammadin rasulan so anabi ló jíṣẹ́ wa àlẹ́ lómi naam aya yẹn lọ bẹ́ẹ̀ aya yẹn ní kúl sọ fún wọn pé la aqulu lakum inda khasa'inullah mi ò sọ fún yín pé tí èèyàn fi dàbí ọlọ́run wà lọ́dọ̀ mi ẹ má gbé mi sípò ọlọ́run in tí wọ́n máa bí ọlọ́run ẹ má bí mi léèrè àti jẹ àti mu nínú orílẹ̀ ayé sánmẹ̀ yìí bí nǹkan ó ti jẹ bí nǹkan ó ti dà bí nǹkan ó ti rí pẹpẹ ọ̀rọ̀ yín ọ̀dọ̀ ọlọ́run ló wà wala a'lamul ghaiba ọlọ́run ní kí n sọ fún yín pé mi ò ní mọ̀ ń pa àlìkíyàmà wala aqulu lakum inni malakun ọlọ́run ní kí n sọ fún yín pé mi èé ṣe màláìkà tẹ́ fi máa béèrè tó jẹ́ sí pé ẹ̀dẹ́ èèyàn ò lè ṣe in attaba'u illa ma yuha ilayya èmi ò sì tẹ̀lé nǹkan kan mi ò sì ní báyàn tẹ̀lé nǹkan kan yàtọ̀ sal Qur'an tọ́lọ́wọ́n ọba fi rán mi o ọlọ́run wá ní kúl bá mi sọ fún wọn pé hal yastawil a'ma wal basir ta lè fi afọ́jú ẹni tó ń ríran hal yastawil a'ma wal basir ṣá lè fi
afọ́jú ká máa fi wẹ́ni tó ríran basiru lọ́lọ́run kì í ṣe àmọ́ afala tatafakkarun ṣé ẹ gbọ́dọ̀ ronú ni ṣé ẹ lè ronú ni kẹ́ ẹ mọ̀ bá Ànábì ti rí kẹ́ ẹ mọ̀ bá Ànábì ti mọ̀ pé Ànábì ò mọ̀ ọ̀rọ̀ alkiyama kò mọ̀ ń tá fi mọ̀ pé yóò ṣẹlẹ̀ kò mọ̀ ń tá mọ̀ fi mọ̀ pé ó ń bọ̀ ó tún rí yẹn náà nínú alquran àmọ́ tá a bá ń sọ wọ́n mọ̀ yẹpẹrẹ alquran ni wọ́n sì mọ̀ gbé àdísù Bukhari ga àdísù Muslim ga wọ́n mọ̀ gbé Bukhari ga wọ́n mọ̀ yẹpẹrẹ Ànábì bó bá ti yẹpẹrẹ alquran ṣe mùsùlùmí mọ́ ilé ní wọ́n mọ̀ kó ti alquran fún al-muslim wal-muslimu yakul madha qala al-ulama kí làwọn àfáà sọ kí làwọn àfáà wí kí làwọn ń ṣẹ́rí wí ó wá ń gbé wọn sípò Ànábì ó wá ń gbé nìkan ó ń gbọ́rọ̀ Bukhari sípò al-Qur'an ẹ wá gbé al-Qur'an ẹ wá gbé sí dẹ́dẹ́lẹ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé ní atábìyàn sọ fún wọn pé ìwọ ò ní báyàn tẹ̀lé kíní kan illa ma yuha ilayya afal-Qur'an tí wọ́n fi ránṣẹ́ sí hal yastawi al-a'ma wal-basir ṣe ẹni tó fọ́ lójú ṣe a lè máa fi wẹ́ni tó ń ríran ọba tó rí gbogbo nǹkan ṣe a lè máa fi mẹni tó fọ́jú tí ò rí nǹkan kan àbí ṣe a lè máa fi Ọlọ́run ọba yìí ká máa fi wí Ànábì Ọlọ́run lọba tí ń ríran afọ́jú l'Ànábì Ọlọ́run lọba tí ń sọ nǹkan fún afala tatafakkarun ṣé ẹ̀yin náà lè ronú ni kẹ́ mọ̀ pé kò ṣe jọra wọn ẹ lè máa fi mi Ànábì kànpé Ọlọ́run ẹ lè máa fi Ọlọ́run kànpé Ànábì ẹ lè máa fi ọ̀rọ̀ Ọlọ́run kànpé ọ̀rọ̀ Ànábì kẹ́ máa fi ọ̀rọ̀ Ọlọ́run kànpé ọ̀rọ̀ Ànábì kẹ́ máa sọ pé bákan náà ni riwaya kan náà nígbà wá ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ẹni tó já sí pé accident ti jálu mímọ́ rẹ̀ accident ó ti kọlu ìmọ̀ irú èèyàn tí ń bá ń sọ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ Ànábì àtọ̀rọ̀ Ọlọ́run bákan náà ni accident ti kọlu irú mẹ́ni yẹn ìmọ̀ ẹni yẹn ti ṣàárẹ̀ ó bùkátà kó lọ psychiatric kó lọ yẹ ìmọ̀ rẹ̀ wò bó ti rí nù ni tàbá tó wá padà sínú Suratul A'raf ẹgbọ́n tí wọ́n ń sọ nípa Ànábì nínú àwọn hadith yẹn tó jágbélẹ̀rọ ẹ wá gbọ́n tọ́lọ̀ ní ká Ànábì máa sọ Suratul A'raf àyà 188 Ọlọ́run ní kúl tún sọ wípé Ọlọ́run ní kúl àwọn sàhábà wà rí kúlíkúlí yẹn wọ́n wá ń rí àwọn ọ̀rọ̀ àgbélẹ̀rọ kul la hamliku li nafsi naf'an wala darra Ọlọ́run ní sọ fún wọn pé èmi Ànábì ò ní kápá láti mú àǹfààní kan bára mi bá Ànábì Ọlọ́run kankan ò ṣe ní kápá láti mú àǹfààní kan bá rẹ̀ pé àǹfààní kan kó já sí pé mi fúnra mi ni màá kádàrá ẹ̀ mọ́ra mi Ànábì ò lè ṣe toró nǹkan ló pèrè ẹ̀ lánàbì òun kọ́ ló pèrè ẹ̀ lọ́kùnrin Ọlọ́run ló pè é lọ́kùnrin Ọlọ́run ló pè é lánàbì òun náà ló lè sọ tó wúlò fún láàkúrò láàmúlẹ̀kù sọ fún wọn pé mi ò ní ìkápá náfọ̀ àn pé kíní kan ń bẹ o àǹfààní ní fẹ́mi Ànábì kí n wá sọ́jí tèmi wala darran mi ò sì ní ìkápá pé ìnira kan o tó bá fẹ́ ṣẹlẹ̀ sẹ́mi Ànábì kó má ṣẹlẹ̀ tí n bá ní kápá rẹ̀ ọmọ mi ò ní kú tí n bá ní kápá rẹ̀ ohun èmi náà kí n bí ọkùnrin kan ṣẹ́kù láyé tí n bá ní kápá rẹ̀ àwọn kèfèrí wọn ní ṣe irú wàhálà àtàwọn wàhálà mi ò ní pọ̀ tó bá ní àmọ́ nítorí pé Ọlọ́run nìkan ló ní ìkápá àǹfààní tí ó wà bẹ́ ènìyàn ìnira tí ó bẹ́ ènìyàn Ọlọ́run nìkan lèèyàn máa bẹ̀ lórí ẹ̀ ó ní illa ma sha Allah àfi èyí tó bá wọn Ọlọ́run ń bẹ̀ ló lè jẹ́ téèyàn nínú àǹfààní náà ló lè jẹ́ téèyàn nínú ìnira Ànábì ò lè dá ìnira padà bẹ́ẹ̀ náà ni ò lè máa ń fà ní wọlé fún rẹ̀ illa ma sha Allah àyàfi tó bá jásí pọ́ Ọlọ́run ló ń fẹ́ káǹfààní yẹn dọ́dọ̀ rẹ̀ àfi tó bá yẹ pọ́ Ọlọ́run náà ni ò fẹ́ kí ìnira yẹn dọ́dọ̀ ẹ̀ kò lágbára láti mú àǹfààní bá rẹ̀ kò sì lágbára láti ní kí ìnira má ṣẹlẹ̀ sóhun àfi tọ́lọ́run bá fẹ́ àfèyí tọ́lọ́run bá fẹ́ ń bẹ̀ ni bẹ́ẹ̀ náà ní ènìyàn ẹlòmíì wa máa sọ̀rọ̀ yìí pé Ànábì tí ò mọ ìnira máa bá wọn nínú ọmọlẹ́yìn Jésù yóò máa fi sọ̀rọ̀ ṣé o mọ̀ pé wọ́n kan Jésù mọ́gi ni ó sì sátó tó bá yẹ pọ̀ òun náà tó bá mọ kọ̀ọ̀kọ̀ ó lágbára kó yẹ kú lórí ara ẹni kò ní ṣẹlẹ̀ sí ló fi mọ̀ pé àwọn Ànábì Ibrahim tó bá lágbára kán mọ̀ jù sínú náà wọ́n ní jù sínú náà Ànábì Yusuf tí ìkápá bá ń bẹ fún kán mọ̀ jù sínú kànga wọ́n ní jù síbẹ̀
tó bá ní kápá kan máa rán lẹ́wọ̀n kò ní lẹ́wọ̀n àmọ́ ntọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ sí wọn. Ànábì Musa alayhi salam gbogbo tó ṣẹlẹ̀ sí àwọn ẹ̀mí náà ń bẹ tó jásí pé tó bá ní kápá rẹ̀ ni kò ní kápá kó rìn lórí omi agbára Ọlọ́run ni. Ànábì Ọlọ́run kan ò lágbára àti mú àǹfààní bá rẹ̀ tàbí kó yọ nira kan kó àfi Ọlọ́run ọba nìkan tó bá fẹ́. Ọlọ́run tó wá tẹ̀síwájú ìrẹ́ Ànábì sọ fún wọn pé walau kuntu a'lamul ghaiba tó bá jásí pé mo bá mọ ìmọ̀ kádàrá mo mọ tó pamọ́ ni mo mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ni la astakthartu minal khairi èmi ni ń bá kó o dáadáa jù láyé èmi ni ń bá béèrè dáadáa jù lọ́dọ̀ Ọlọ́run. Tó bá yẹ pé mo mọ̀ pọ́mọ̀ mi kú ní ti sọ fọ́lọ́run pé má jẹ́ ó kú. Tó bá yẹ pé mo mọ̀ yí pé Khadija ó kú ni ní ti sọ fọ́lọ́run pé Ọlọ́run má jẹ́ ó kú. Àmọ́ la astakthartu minal khairi tó bá yẹ pé mo bá nímọ̀ tó pamọ́ ni èmi ni ń bá kó dáadáa púpọ̀ jù èmi ni ń bá wá orí jù gbogbo tí mo du ẹ̀dánú ọ̀dọ̀ mi ni ń bá parí ẹ̀ sí. Ó ní wa ma massani su aburú kankan ìbá má ti ṣẹlẹ̀ sí mi wọ́n bá má ti lé mi kó Mọ́kà ń bá ti sọ fọ́lọ́run ọmọ mi ìbá ti má kú wọ́n bá má ti ta mí lọ́fà wọ́n bá má ti lẹ̀ mí lóko nítọ́ Ifá aburú kankan ìbá má ti ṣẹlẹ̀ sí mi Ànábì in hana illa nadhirun èmi Ànábì ò jẹ́ nǹkan kan illa nadhirun kọjá olùkìlọ̀ wa bashirun olùfúnni nírò li qawmin yu'minun fáwọn èèyàn tó bá fẹ́ nígbàgbọ́. Gbogbo attribute tí wọ́n gbogbo àwọn nǹkan tí wọ́n attribute ma Ànábì fi ilmil ghaib min ashirati as-sa'a akadhibun ironi wallahi akadhibun bal Qur'ani tí ń ṣàlàyé. Tó bá tún wá wò ó rí pé kó lè mọ̀ yí pé Ànábì ò lè dá nǹkan mọ̀ àfi tọ́lọ́run bá fi mọ̀ lọ sínú Suratu Ghafir aya 78 ó ní walaqad arsalna rusulan min qablik àwọn Ọlọ́run ti rán àwọn òjíṣẹ́ kan ṣáájú wo Ànábì minhum man qasasna alayka ó wà nú wọn tá apàtàn wọn fún ọ apàtàn wọn fún ọ ló fi mọ̀ wa minhum man lam naqsus alayk ó sì wà nú wọn táwọn Ọlọ́run ò pàtàn wọn. Gbogbo àwọn tá pàtàn wọn fún Ànábì làwọn afá pàtàn wọn nínú tafsir ẹ mọ̀ bàtàn wọn nínú tírà ẹ béèrè pé ńbo ni wọ́n ti mọ̀ ìntọ́lọ́run fi pamọ́ fún Ànábì ńbo lẹ ti rí. Ọlọ́run ní minhum man qasasna alayk ṣèbá wọn tọ́lọ́run pàtàn rẹ̀ fún Ànábì nìkan ló yẹ ká máa pàtàn wọn. Man lam naqsus alayk àwọn tọ́lọ́run ò pàtàn wọn ó di pé kò ìtàn wọn yẹn ò ṣe wá láǹfààní. Lẹ́ni ẹ máa gbọ́ nínú àwọn tafasiru míì pé Ànábì Lútù alayhi salam wọ́n á ló mutí yó wọ́n á nígbà tó wá mutí yó tán wọ́n á ló fún ọmọ rẹ̀ méjì lóyún. Ìtàn Bíbélì wọ́n dẹ̀ lọ gbé wá sínú tafsir al-Qur'an ó dẹ̀ ń gba rírí ń bẹ̀. Wọ́n wá ní ala manhaji salafi ìyẹn náà manhaji salafi yẹn náà ká gbà yẹn náà ká máa sọ. Wọ́n alá Ànábì Dáúdù alayhi salam nínú ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wọ́n alá Ànábì Dáúdù gbàyàwó ọmọlẹ́yìn Ráúráyà wọ́n á nígbà tó wá gbàyàwó rẹ̀ tán ó wá rán lọ sójú ogun ó ní kí wọ́n pa sọ́hun. Wọ́n dẹ̀ lọ kó yẹn náà wá nínú Anajil wọ́n gbé wá sínú kutubu tafasir ìyẹn náà dẹ̀ pẹ̀lú manhaju salafi salih tá a gbọ́dọ̀ máa lò káfàlù Kùránì lẹ̀. Ọlọ́run ní minhum man qasasna alayk àwọn kan bẹ apàtọ́ wọn àwọn kan lam naqsus àmẹ́nubà tán wọn níbo làwọn àfá àti ra wọn tọ́lọ́run ò pa tán wọn. Gbogbo ìtàn tọ́lọ́run ò pa láwọn mùsùlùmí ń pa àfikọ́lọ́ ń dáríjì wá níbi tí irọ́ gbajúmọ̀ mọ́ wa lára dé táwọn ọ̀tá Islam wá ń sọ pé Islam wọn yẹn dinul kadhibi ẹ̀sìn irọ́ ni dínú yad'u ila al-kadhibi ẹ̀sìn tó ń pèpè lọ bí irọ́. Wọ́n á máa sọ pé ànábì wọn náà ń fi irọ́ péyàn torí pé à ń parọ́ bá ànábì yẹn tó sì yẹ ká jẹ́ káyé mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí ìntàlù Kùránì bá sọ lọ́rọ̀ á tún wá máa mú irọ́ yẹn náà á máa gbé lárugẹ á máa sọ̀rọ̀ Imam Bukhari ó fọ́ lójú ńgbà tó wà ń kékeré ni ìyá rẹ̀ wá lálà orí ànábì Ibrahim ìyá rẹ̀ dá ànábì Ibrahim mọ̀. Ẹ jẹ́ ká tiẹ̀ gbà pé lálà wọ́n á sọ fún pé ọmọ rẹ̀ ojú rẹ̀ ti là ìyá Imam Bukhari. So kọlọ̀nkọ ìdẹ́mọ̀ gbogbo ń tọ́fà bá ti kà láfà gbọ́dọ̀ gbé sí làákàyè kó sì gbà pé bẹ́ẹ̀ ni làákàyè kan ò sí tí ó fi ro tí ó fi jọ. Ibnu Kathiri pé Paul lánàbí Ọlọ́run Suratu Yasin gbogbo afáàsún náà ló sì gbà bẹ́ẹ̀ torí Paul ní am ala qulubin aqfaluha ṣé wọ́n dé làákàyè yín má golo ni tẹ́ fi gbà yí pé Paul ànábì Ọlọ́run ṣànábì mi wà lẹ́yìn ànábì Ìsá wọ́n sì kọ́ bẹ́ẹ̀ sínú tafsir a sì gbọ́dọ̀ gbà torí manhaji salafi salih ni àwọn ò gbọ́dọ̀ ronú àwọn àfáà ti parí ẹ̀ bẹ́yàn bá wá ń sọrú eléyìí
aláìmọ̀kan ni olódo ni lọ́dọ̀ wọn kò mọ̀ nǹkan kan alhamdulillah. So ọlọ́run wá ń sọ fún ànábì bẹ́ẹ̀ níbo làwa ti mọ̀ tán wọn tó bá tún lọ sínú suratu Tawbah ká lè mọ̀ pé ànábì ò mọ̀ kọ̀ọ̀kọ̀ ọlọ́run ní àyà 101 ó ní wa mimman hawlakum minal a'rabi nínú àwọn tí wọ́n yí yín ká nínú àwọn lárúbáwá nínú àwọn ìlú tó yí yín ká munafikun àwọn munafiki ń bẹ nú wọn àwọn tí já sí pé wọ́n ń fojú sí lọ́hun wọn ò fọkàn sí lọ́hun wa min ahlil Madina nínú àwọn ará inú ìlú tó wà yìí náà mọ̀rọ̀dú alẹ́nífàkì àwọn tó já sí pé àwọn fúnra wọn gan ó ti wà nínú ẹ̀mí wọn báwọn náà fẹ́ ṣe nífàkì ọlọ́run wá ń sọ fún pé la ta'lamuhum ó mọ̀ wọn la ta'lamuhum ó mọ̀ àwọn munafiki nahnu na'lamuhum àwọn ọlọ́run fúnra wa làwa mọ̀ wọn sanu'adhibuhum marrataini ìyà lọ́pọ̀ méjì làwọn ọlọ́run ó fi jẹ wọn summa yuradduna ila adhabin adhim a ṣẹ̀ṣẹ̀ tún wá fi ìyà ńlá tó tóbi á fi jẹ wọn lẹ́yìn ẹ̀ yóò di mẹ́ta á dọ́bù ìyà wọn ní lọ́pọ̀ méjì ọlọ́run lánàbí gan òmọ mùnáfìkì wọn ọlọ́run lánàbí òmọ mùnáfìkì àmọ́ òṣèfà wọn máa sọ fún wa pé gbogbo mùnáfìkì tó wà pátá lànàbí dárúkọ ẹ̀ fóun ọlọ́run dẹni la ta'lamu ó mọ̀ wọn o nahnu na'lamuhum àwa làwa mọ̀ wọn láti jẹ́ ká mọ̀ bá nàbí ti rí ànábì ògbéré ẹ̀ kọjá ìyá rẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ mi ò ní kọjá bẹ́ẹ̀ wá gbọ́ àdísù ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kí n tó ka àdísù yẹn ẹ jẹ́ kí n tó sáré fún wa ládísù kan nínú àwọn àdísù irọ́ tí wọ́n gbé kalẹ̀ tẹ́yìn náà máa wò pé ṣé àdísù eléyìí ṣé ó yẹ kí mùsùlùmí ti ẹ̀ kọ́ kalẹ̀ kó wá lóun fẹ́ gbà ẹ gbọ́ àdísù yìí mi ò tí ì ní lọ́bẹ̀ ẹ jẹ́ kí n padà ìyẹn ó padà tó máa jẹ́ ọ̀rọ̀ mi lórí eléyìí ni àpẹẹrẹ alkiyama tá nàbí mú wa náà wá gbọ́ àdísù ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam léyìí tí ìyá wa Aisha radiyallahu ta'ala anha tó já sí pé ó pe gbogbo àwọn àdísù tá a kà látẹ̀kàn yìí tó pe nírọ́ àtàwọn àdísù míì a padà lọ́nu àyà mi àmọ́ yẹn ṣe lé ní wà máa gbọ́ àdísù yẹn náà ni mo kà ní nǹkan bí ìjẹrin wà máa gbọ́ nínú Sahihu Muslim ni àdísù yìí ń sọ fún wa wípé látọ̀dọ̀ Zuhair ibn Harb haddathana Ismail ibi tá a ṣáà ti fẹ́ bẹ̀rẹ̀ ni pé ani Sha'bi am Masruq látẹnu àfáwà Sha'bi ó ní látẹnu àfáwà Masruq ó ní kuntu muttaki'an 'inda Aisha radiyallahu ta'ala anha ó ní mo rọ̀gbọ̀kú lọ́dọ̀ ìyá wa Aisha bí ìgbà tí èèyàn fara ti nǹkan báyìí ó ní ìyá wa Aisha wá ní ya aba Aisha ìrẹ bàbá Aisha torí pé Masruq ni ó bí ọmọ tí ń jẹ́ Aisha ó ní thalathun ó láwọn ọ̀rọ̀ mẹ́ta kan bẹ man takallama fi inna man takallama bi wahidatin minhunna béèyàn bá sọ ẹyọ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta قد أعظم على الله الفرية أو قد أعظم الفرية على الله ẹni yẹn ti pa irọ́ tó tóbi jù mọ́ Ọlọ́run béèyàn bá dẹ̀ parọ́ mọ́ Ọlọ́run kódà ó tóbi kò tóbi Ọlọ́run ní innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun àwọn tí wọ́n bá ń parọ́ mọ́ Ọlọ́run wọn ní jèrè wàá máa gbọ́rọ̀ yìí afáwa Masruq yìí ó wá ń sọ nínú ọ̀rọ̀ wọn pé qultu ma unna mo wá béèrè pé kí làwọn ọ̀rọ̀ náà qalat ìyá wa Aisha wa ni من زعم أن محمدا صلى الله عليه وسلم رأى ربه فقد أعظم على الله الفرية أو أعظم على الله الفرية ولا لا كوكو gbogbo ẹni yóò láyé tó bá sọ pé Ànábì Muhammad rí Ọlọ́run ẹni náà ti dáadáa parọ́ mọ́ Ọlọ́run ní irọ́ tó tóbi jùlọ àfá yìí wá ń bi Aisha léèrè wípé ya ummul mu'minin unzirini wala ta'jilini ẹ dákun ẹ farabalẹ̀ pẹ̀lú mi ní ẹ jọ̀ọ́ o ẹ má rọ́ọ̀ṣì o ẹ má kánjú o ṣé kì í ṣe Ọlọ́run alam yakulillahu azza wa jalla ṣọlọ́run ò sọ́nù Kùránì wípé laqad ra'ahu bil ufuqil mubin wa laqad ra'ahu nazlatan ukhra ṣé áyà yìí ló kà táwọn àfáà máa tú ìyá wa Aisha wá ní rárá o áyà tó ń sọ yìí ana awwal hadhihi al umma ó ní laqad ra'ahu nazlatan ukhra tí wọ́n máa ní ànábì ó tún rí Ọlọ́run nínú ìpele míì inda sidratil muntaha Aisha ní rárá o ana awwalu hadhihi al-umma sa'alaha an dhalik Rasulullah èmi la kọ́kọ́
ẹni tó kọ́kọ́ bi ànábì léèrè sahala an dhalik, èmi là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ bi ànábì léèrè nínú àwọn èèyàn. Faqal, ó sọ pé innama huwa Jibrilun, Jibrilu lòun rí o. Ó dẹ̀ jẹ́ kó yé wa wípé lam harahu ala suratihi allati khuliqa alayha illa atayni al-marratayn. Ó dẹ̀ jẹ́ kó yé pé òun ò rí Jibrilu nínú àwòrán tọ́lọ́run fi dá gangan yàtọ̀ sí ìgbà méjì yìí. Ìgbà méjì yẹn náà ni wọ́n máa sọ fún yín pé méjì lànàbì rí Ọlọ́run. Wọ́n dẹ̀ máa attribute ẹ̀ báwọn sàhábà, ẹ máa bá nínú Bukhari, ẹ máa bá nínú Muslim, ẹ máa bá nínú àwọn àdíìsì míì pànàbì rọ́lọ́run. Wọ́n wá ní ìgbà téèyàn ò lè rọ́lọ́run ní ìgbà tọ́lọ́run ò bá ti tajalla ìlànà rí tí ò bá ti bọ́ sínú mọ́lẹ̀, tó bá wà lọ́lọ́run èèyàn lè rí. Ìrònú yìí ìrònú Bíbélì ni o, ìrònú Yẹhudi ni o, pé Mósè rí Ọlọ́run lójúkorojú ó sì bá Ọlọ́run sọ̀rọ̀. Ibi tí ìpínlẹ̀ àdísù yẹn tó ti lọ mú wánu o, tí wọ́n sọ dàdísù o, torí pé wọ́n fẹ́ ká nẹ́bì kan níròyìn kan tí wọ́n sọ pá ná Muhammad nírú ẹ̀, ni wọ́n fi máa parọ́ àwọn nǹkan tó lè jẹ́ nǹkan bí iṣẹ́ ìyanu kọ́lọ́n kó là wá ń bẹ̀. Ìyá wa Aisha tó wá tẹ̀síwájú, ó ní Jibril Ọlọ́run rí o, ó ní Ànábì sọ pé ra'aytu amon abito minas sama, mo rí tí ń sọ̀kalẹ̀ bọ̀ láti sánmà ní o, saaden idha mukhaliki, tí tí tóbi ẹ̀dá rẹ̀ nì ma bayna as-sama'i ila al-ardi, tó gbá sánmà kan délẹ̀lẹ̀. Ìgbà tọ́lọ́ ní dáná fatadalla, ó wálẹ̀ wá bá nẹ́bì ní èyí tẹ́ ń parọ́ bá nẹ́bì gòkè lọ, ó lọ bí ìrájú ìsìráhù. Irọ́ ni wọ́n pa síbẹ̀ o, mythology ni o, akadhibu ni o, iftira'at ni o, ó wà nínú tírà yìí lóòótọ́ o, àmọ́ irọ́ ni o. Subhanalladhi asra, wọ́n yí lọ́rùn ni o. Bi abdihi laylan min al-masjid ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina. Thumma, okay, ṣé lẹ́yìn tá Nábì lọ mìrájù yẹn la tún ṣẹ̀ṣẹ̀ wá fún Nábì Ìsá ní tírà lọ́lọ́run sọ pé thumma. Ọlọ́run ní kó ṣíjú àánú wa mùsùlùmí, kọ́lọ́run ṣílẹ̀ àkáyè wa. Naam, ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ fi kún bí tí mo fẹ́ parí ọ̀rọ̀ yẹn sí. Ìyá wa yìí wá ní alam tasma' anna Allaha yaqulu la tudrikuhu al-absar. Ṣé ìyá wa Aisha wa ń sọ nínú al-Qur'ani farakùnrin yẹn pé ṣé wò ká nínú Qur'ani tàbó gbọ́ ni pé anna Allaha yaqulu pé Ọlọ́run ọba mi sọ wípé la tudrikuhu al-absar, ojú kan ò lè rí Ọlọ́run, wa huwa yudriku al-absara, ọba mi nìkan ni ó máa rí àwọn èèyàn, wa huwa al-latiful khabir, torí pé òun náà lọba tí máa aláàánú tí máa fúnni nírò, òun láláàánú tí máa fúnni nírò. Awalam tasma, ṣé ò tí gbọ́ ni anna Allaha yaqul pé Ọlọ́run bá sọ wípé ma kana li basharin an yukallimahu Allahu illa wahyan, pé Ọlọ́run kì í bẹ́ nìkan sọ̀rọ̀ àfi kó ránṣẹ́ sí aw min wara hijabin, tàbí lẹ́yìn gàgá, aw yursila rasulan, tàbí kó rójíṣẹ́ fún, kó jásí kó òjíṣẹ́ yẹn ni ó sọ̀rọ̀ fún. Ma yasha'u in tọ́lọ́n bá fẹ́. Ìyẹn ló fi ń túmọ̀ sí pé àdíìsù yìí náà ló wá ń sọ fún wa nínú àdíìsù yìí wípé man za'ama, pé àdíìsù yìí o, ìyá wa Aisha náà tún ó ń ṣàlàyé fún wa ń bẹ̀ tó bá wo al-Qur'an. Ó ní man za'ama, ó lẹ́ni yóhùn tó bá sọ wípé annahu yukhbiru bima yakunu fi gadin, pé ànábì sọ tí ó ṣẹlẹ̀ lọ́la. Máa gbọ́ àdísù yẹn o gbọ́ mi. Ó ní men za'ama, ẹni yóhùn tó bá sọ wípé annahu yukhbiru bima yakunu gadan, pé ànábì sọ tí ó ṣẹlẹ̀ lọ́la, de pé yóò máa sọ àwọn àpẹẹrẹ alkiyama ní tí ó ṣẹlẹ̀ lọ́la, ní tí ó ṣẹlẹ̀ lọ́la. Ó ní qad a'zama ala Allahi al-farya, ẹni yẹn ti parọ́ tó tóbi jù mọ́ Ọlọ́run. Aisha wa mú àyà wá pé kúl sọ fún wọn yí pé la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah, torí pé Ọlọ́run ti sọ pé ẹnìkan lábẹ́ sánmà lórí ilẹ̀ yìí kò lè mọ ìmọ̀ alkiyama àfọlọ́. Aisha ń fi al-Qur'an ó fi ń ṣe islahul ahadith láti pé ká lè máa dísì tó lálàáfíà pé al-Qur'an ni ó sọ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Ànábì ni. Wá gbọ́ àyà mi tí máa wá parí ọ̀rọ̀ mi sí nínú suratu Ali Imran àyà 179. Ó ní wa ma kana Allahu liyutalli'akum ala al-ghayb, kò ṣeé ṣe láyé kọ́lọ́hun fi ìmọ̀ al-qiyamah mọ̀ yín. Liyutalli'akum, ò gbọ́
ma kana Allahu liyutalli'akum 'ala al-ghayb ma kana Allah Ọlọ́run ò ní jẹ́ ṣerú ẹ̀ torí pé tó fi ń jọ́lọ̀ nìyẹn alimul ghaybi wash-shahada kẹ́yìn náà tó wá máa jẹ́ alimul ghaybi wash-shahada láyé ọba tó mọnú tó mọ̀ta ọba tó rínú tó róde ọba tó mọ tó ń bẹ lókè ilẹ̀ tó mọ tó wà ní òkùnkùn tó wà tó mọ nínú mọ́lẹ̀ ó rí pé ńgbà tẹ́yìn fẹ́ wo òṣùpá ń sánmọ̀ ni ṣe lọ wàhálà ni lè rí ma kana Allah ọba mi ò ní ṣe bẹ́ẹ̀ láyé liyutalli'akum 'ala al-ghayb kó wá fi ìmọ̀ àlìkíyàmà kó fi mọ̀ yín ibi ìlàdúró sí lónìí káwa náà ká máa wo àwọn ahadith tí wọ́n ń kọ kalẹ̀ fún wa láwọn hadith tó já sí pé ó tó sọ̀yàn di káfìrí nítorí wípé yóò sọ ẹ́ dẹni tí ò ní nígbàgbọ́ sí alukurahan kùránì ó máa sọ nǹkan míì ìwọ sì máa ṣe kíni ìwọ ló máa gba nǹkan míì gbọ́ kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa kó má ṣe lè ta wí kó má ṣe láwìí mọ́ fún wa kó sì má ṣe lágbọ́ mọ́ fẹ́ni kankan nínú wa la ilaha illallah muhammad rasulullah bi akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm baba mudul markaz alaykum àlàáfíà alaykum dẹ̀ra gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ ń dúró ti wa Ọlọ́run ò ní fi yín lẹ̀ o Ọlọ́run ò ní dá yín dára yín o alhaj rasak salam Ọlọ́run bá mi dúró ti yín kò ní fi yín lẹ̀ o baba wa abdulhakeem moradeyo mo gbúrò yín Ọlọ́run ò ní bá dáadáa yín jẹ́ ìró ìdùnnú àlàáfíà ọmọ wọlé tọ̀ yín oore náà yóò máa lékún sí ní padà sẹ́yìn ibi tá a fẹ́ kẹ́ wà nínú ayé tẹ́ ti wà lánàá Ọlọ́run tó bá wa gbé yín kọjá bẹ́ẹ̀ la ilaha illallah bákan náà bàbá mi Adégbìtẹ́ nílùú Òṣogbo bàbá náà àlékún àlàáfíà àlékún dẹ̀ra bàbá dáadáa ni wọ́n fi wálẹ̀ bàbá wa Almaruf Bọ́lágadé l'Amẹ́ríkà Ọlọ́run ò ní gbàgbé yín o bákan náà bàbá wa Aládé Bákàrè Ọlọ́run ò ní gbàgbé yín kò ní fi yín lẹ̀ o afáwa Abdulrahman nílùú Manchester Ọlọ́run dákun má fi yín lẹ̀ kó bá mi ṣe dáadáa fún yín kó bá wa ràn yín lọ́wọ́ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Jamal Abubakar Sa'idu Kakawa Ọlọ́run bá wa ṣíjú àánú wa àmọ́ fún àsìkò díẹ̀ lakọ́díjà kò lè yí láfíkà tó gbà pé wọlé bismillah fún baba Abdul Markaz àti gbogbo àwọn tá a dárúkọ yìí kọlọ̀ bá wa dùn wọn náà àtàwa náà laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim nọ́mbà tí a máa pè sí láàrin ìṣẹ́jú díẹ̀ òun náà ni 081 3050 9834 081 àìná bá wa tàgì ẹ̀ 08130509834 àbí 09151953212 09151953212 inshallah àsìkò Ọlọ́run ti ṣí ojú òpó kalẹ̀ fún wa báyìí ní ìsìn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan. Ma sha Allah, ma sha Allah. Allahu akram. Àmín bàbá mi. Àmín. Àmín, àmín, àmín. 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 Alhamdulillah. Ọlọ́run ní bàdúnú yín jẹ́ kò ní bá tiwa náà jẹ́. Jazakumullah. Àwọn èèyàn ti gbọ́ wọn ò dá sí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá dá sí ti yín náà. Jazakumullahu khair. Ọlọ́run ní yóò bàjẹ́. Naam, Ọlọ́run kó ṣe dáadáa fún kó wa. So ètò wa àwọn èèyàn ò dá sí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Àwọn aláníyàn pọ̀. Ọlọ́run sì bá wa ṣe dáadáa fún wọn yóò bá gbà àníyàn wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ta ló ń pè wá láti bọ̀ bàbá? Láti ìlú ọ̀pọ̀lọpọ̀ yàrá àfáà Musa láti lọ. Masha Allah, àfáà Musa láti lọ rìn Ọlọ́run ní yóò bàjẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta. Naam. Ọlọ́run tó gbé nípa Ọlọ́run níbi ìwé láíláí. Allahumma amin. Àtẹ̀yìn náà sà. Lórí ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ni wọ́n ti dé máa bọ̀ àwọn ará àbíyẹn ẹ̀sìn Islam kan náà ṣe. Naam. Wàlá Islam kan náà ṣe, Islam kan náà ṣe. Naam. Bẹ́ẹ̀ bá wo gbogbo ìgbésẹ̀ wọn pátá látòkè délẹ̀. Ẹ rí i pé tí wọ́n dé mọ́ ọpọlọ wọn ni wọ́n wí síta. Kò sí rọ́mbẹ́ sà. Ẹ̀ẹ́dẹ̀ nígbàkọ̀ ọ̀rọ̀ àdìgbò ànìkan dá kan lè kù fún. Naam. Wọ́n máa lọ sọ àbá kan tí wọ́n mọ̀ àdíjú wọn ò gbẹ́rù. Naam. Tí wọ́n kàn kúwèé láti wá fi dalẹ̀ Yorùbá rú. Gbogbo wọn Ọlọ́run bẹ̀ sí pé ọlọ́wọ́ wọn ti ń gbọ́ báyìí. Naam. Wọ́n la abẹ́rẹ́ ti gbé bàbá Mùdíù dìde torí àgbẹ̀rún wà lára àdúrà tó tí àbáyọ̀ dìde o.
Naam. wàláhì lè ti bọ́ọ̀rọ̀ àti kàmọ́sá àdá fún bàbá rẹ̀. Alhamdulillah. àwọn àti sọ́kọ́ bàbá ti wá jáde padà. Alhamdulillah. ọlọ́run ti gbé bàbá ti padà ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ náà wó láéláé. Àmín, àmín. Àmín, àmín. Sallallahu alayhi wa sallam. Àmín. Masha Allah. Masha Allah. Masha Allah. Masha Allah. Masha Allah. Jazakumullahu khair. Sallallahu alayhi wa sallam. Jazakumullahu khair. Ẹ ṣé bàbá dáadáa, Ìlọrin ò ní dàrú o. Èkó tiwa náà ò sì ní bàjẹ́ o. Naam. À ń retí ìpè wa o, bàbá tá bá fẹ́ pè wọlé, ìṣínú ti ń wọlé o. Ọlọ́run kó ṣíjú àánú wò wá o, mọ́ ṣe lè láwí mọ́ fún wa o. A sì tún tẹ̀síwájú lórí ẹ̀ o. Torí pé Al-Qur'an ó tó fún Mùsùlùmí láti fi ṣẹ̀mí. Ó sì tó fún Mùsùlùmí láti fi ṣẹ̀sìn. So Masha Allah, Masha Allah. So eléyìí má ṣe ní Ramadan kan tó kù fún wa. La ilaha illallah Muhammad Rasulullah. Naam. Ìpè ṣí sílẹ̀ báyìí ní ìsìn yóò. Àwa tí a bá fẹ́ pè wọlé, à ń retí ìpè wa. Tí ó bá wá sí pé ká máa fi yíhun ká máa fi ṣàdúrà fúnra wa. Èmi náà ń try láti share àwọn prógrámù yìí sí àwọn gúrùpù tí Ọlọ́run ní káwa náà wà ńbẹ̀ ni. So kọ́lọ́run kó bá wa ṣe dáadáa fún oníkálukú wọn. La ilaha illa. Naam. So a máa fàsìkò yìí ṣàdúrà fáwa Labaika the Cry, Jamiu Adégún ọlọ́mbà wa ṣíjú àánú wò yín. Naam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Naam, ta ló ń pè wá láti bọ̀sà? Naam. Bàbá wa Láwálé. Naam. Alhamdulillah. Àmín o bàbá mi. Àmín bàbá dáadáa. Àmín àmín àti tí yín àyè tàwọn ọmọ yín náà sà. Naam. Àwọn aláìmọ̀kẹyàn ló máa jáde. Naam. Wọ́n máa sọ pé ìtẹ́ ẹ̀sọ́ òṣìṣẹ́. Naam. Pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí, ẹni wọ́n ti gbé ọpọlọ wọn mọ́nú agolo. Bẹ́ẹ̀ni. Àwọn tààbà lánàá, wọ́n kàn ṣàgbọ́ náà àtàlẹ́pọ̀ ń bà tó lọ́rọ̀ sọ́là, wọ́n kàn ṣàgbọ́ náà rọ̀ náà ọba ni. Bẹ́ẹ̀ni. Wọ́n máa sọ pé òun ẹ̀ ń dáàmú òkú fìyàwó náà. Bẹ́ẹ̀ni. Wọ́n lọ́kù rẹ̀ tí wọ́n tó kù fìyàwó náà jáde lójú ayé wọn. Wọ́n rí. Ṣùgbọ́n wa tò ní, àwọn á rí pé òṣèlú lọ́rọ̀ Al-Qur'ani. Bẹ́ẹ̀ni. Àwọn òṣèlú náà ń bọ̀ lọ́la, ẹwà yìí náà ní tí ò ní sojú ẹsẹ̀ pé. Bẹ́ẹ̀ni. Ọlọ́run fi pamọ́ fáwọn lénìí tí ó fi hàn sáwọn míì lọ́la. Ẹni tó bá ti wá jí ẹgbọ́n rẹ̀ orí ọ̀rọ̀ rẹ̀ mọ́nú agbélé, ọpọlọ rẹ̀ ò ní COVID-19 tó bá ti sọ́lẹ̀ náà ni ó máa tẹ̀lé. Naam, jazakumullahu khair. Ẹ jẹ́ ká fáwọn ẹlòmíì náà láyè torí pé àsìkò ti ń lọ bàbá dáadáa. Naam, jazakumullahu khair. Dáadáa yín Ọlọ́run ní jọ́ dé ọpọlọ wa mágolo. Naam. Naam. Assalamu alaikum. Naam, jazakumullahu khair. Ọlọ́run ṣe dáadáa fún wa. So ẹ jẹ́ ká máa ṣe kíní ẹ̀ ní ṣókíṣókí tó lásìkò òṣìnú ti tó torí àwọn ẹlòmíì náà kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Jazakumullahu khair. Àfáwa. Naam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Masha Allah. Ta Ọ̀yọ́ ò ní bàjẹ́ bàbá. Amina. Naam. Knockout ni programu tó ní. Alhamdulillah bàbá. Knockout burúkú ni. Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Àmì èébú ni ẹ máa retí àti ẹ máa fèsì. Kò sí tó kàn wá pẹ̀lú yìí. Gbogbo fúfú tẹ̀ ń kó wá ìmú ò lérí rọ́ọ̀dù rárá. Naam. Kódà ó yìí tún kú bàbá. Ẹ kú iṣẹ́. Ó yìí kú. Mo ti dá àmọ̀ tẹ̀lé yín. Pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ ó yìí kú. Ẹ̀mí yóò kú. Àmín bàbá. Ọlọ́run látàrí dáadáa. Àmín bàbá. Ẹ ṣé ẹ kú iṣẹ́ o. Àmín bàbá. Jazakumullahu khair. Ẹ ṣé sà. Ọ̀yọ́ ò ní bàjẹ́ tó rá ní bàbá kan látọ̀yọ́ tó máa ń ṣe dáadáa sí wa púpọ̀. Bàbá wa Gbọ́lágadé ọ̀rọ̀ wọn ò ní dàrú. Kódà wọ́n mú wa bí ọmọ ni tí wọ́n máa béèrè àlàáfíà bí ọmọ. So Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Masha Allah. Masha Allah. Peace to Islam.
Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ bàbá mi. Naam. Naam. Alhamdulillah. Àmín. Àmín bàbá mi. Àmín sà. Àmín. 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 Ní kékeré ẹni láti bí wá sí ẹ̀sìn tó mélòó kan fún wa pé lẹ́sìn bí Al-Qur'ani yẹn yé wa pé Ọlọ́run fúnra ẹ̀ ló sọ pé ọpọlọ wọn ti wà nínú agolo. Wọ́n padlọ́ọ̀kì ẹ̀ pàápàá ọlọ́dún náà padlọ́ọ̀kì ẹ̀. Wọ́n padlọ́ọ̀kì ẹ̀ tó pé ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ní bá ọdún káwọn máa bínú ẹnìkan ló sọ̀rọ̀ lẹ́ẹ̀ máa fẹ́ bínú. Ẹni àkàmá ṣe pè fún wọn. Bẹ́ẹ̀ni. Ọlọ́run fúnra rẹ̀ ló ti sọ̀rọ̀ yẹn kalẹ̀ tòkẹ́ wọn kó máa bá wọn ṣàdúrà. Bẹ́ẹ̀ni. Àwọn ọ̀rọ̀ tó wà lè yìí ohun tó clear fún tọ́lá fọmọ primary school tó kò ní pé kíní ìlú ṣẹlẹ̀ kíní ìlú ṣẹlẹ̀ ó yẹ kí ọ̀pọ̀ ayé lè gbé làákàyè lé ọlọ́pàá ayé lè tó wà kó kèrò ṣé ẹ ṣe làákàyè sálù Kùránì kí wọ́n nígbà tí ẹ ṣe làákàyè sáájú. Ó yà mí lẹ́nu sá o. Wọ́n ń gbé máa fi èèyàn ní ẹ̀jẹ̀ dúró ọ̀rìn tó ń tùpá sí ìdáhùn ọmọ àwọn gbàgbọ́ ọ̀dà kò tẹ́ ìdé tó sí ìlẹ́jà tó fún fún abẹ́. Ọba mi ní ká wòye sí ká lè mọ̀ pọ́ lọ́hùn fúnra ẹ̀ ló ń sọ̀rọ̀ kì í ṣànẹ́bì. Ìgbọ́sọ̀rọ̀ yóò rújú àwọn àdìsí tẹ̀ kó àtẹ̀bí sọ pé ìmọ̀ kọ̀ọ̀kọ̀ kìnnìkan yìí rè ọ̀rọ̀ tẹ́kùtẹ́ ọ̀bàjẹ́ kọ́kọ́ pé rò fúnra rẹ̀ lè kí ọ lè fura. Ìní ìnìkẹ́ mọ́nà tó gba ìsìláàmù lẹ́yìn ànọ́bì tó fi lọ ẹ̀rọ aláwọ̀ àbá wa tí wọ́n ti ń gba ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn yẹn àwọn tó rà ànọ́bì. Sọ̀rọ̀ yìí kò tó rí ìrọ̀ lára pé ẹnìkan sọ fún ọmọ tíjà mi jù mí lọ. Náà kí ní ìyẹn tún gbé sí làákàyè náà àwọn àdìsí mi ilẹ̀ wọ́n máa tó wọ́n lè dáhùn yẹn mẹ́rin wọ́n lè dáhùn mí ló ń mú wá fáwọn ọ̀pọ̀. Nígbà kí àwọn òkúta ọ̀rọ̀ yẹn dé afura sọ̀rọ̀ yìí o tí o ṣe báwọn èdè yìí tó bá jẹ láníyàn àbúrú. Bẹ́ẹ̀ni àní wọn bàbá ẹ má jẹ àtàrà wa wọn ń lọ máwọn sàhábà kó lè lẹ́sẹ̀ ńlẹ̀ ni àwọn kọ́ ló wí. Ìbọn fún ẹni tí òfin láyà lè máa fojú ọlọ́pàá láwọn ọ̀rọ̀ yẹn lẹ́nu wọn. Àwọn sàhábà ò láyà débi pé kán kọjú sọ́rọ̀ Ọlọ́run tó bá ti gbọ́ wọn tọ́ wọn lẹ̀ ni. Túnbẹ̀ òfin láyà dẹ́nu bẹ́ẹ̀ bóyá àwọn pípọ̀ yìí ti mú ẹ̀kọ́ ìgbọ́n òun ní kíá bóyá lọ́sọ̀ àwọn ṣẹ̀mọ́ pé ẹ̀kọ́ délé fún ìgbà lọ́dọ̀ ọmọ fi àpèjúwe ìgbélé fún un bóyá lọ́dọ̀ wọn ti fi tó ń bá bọ̀ ní pé àwọn ní mírèkù ó wá gbà síláàmù tiwa ó ṣe é ṣe kí lẹ́sìn bẹ́ẹ̀ òkú fi jẹ́ máa lọ sọ̀dọ̀ ohun tó dùn. Bẹ́ẹ̀ni 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 láyé láyé bẹ́ẹ̀ni. Àmín bàbá mi àtẹ̀yìn náà sà àti gbogbo wa o. Jazakumullahu khair. Àmín. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá mi ẹ ṣeun. Dáadáa yín ò ní bàjẹ́. Ọlọ́run dákun mọ́dílà káyé wa mágolo. Torí pé ìyẹn náà ń pè ní dogmatism. Afala yatadabbaruna al-Qur'an. Ṣé wọ́n lè wòye kán ronú sí Kùránì ni? Kàn máa wí pé ànábì kan ní ń wí. Ọlọ́run lọ́ba ti ń sọ̀rọ̀. Àmọ́ ala qulubin aqfaluha. Ká máa pò òdodo ni. Àmọ́délà káyé wọ́n ti lọ́ọ̀kì ẹ̀ ni. So Ọlọ́run ní wọ́n ti lọ́ọ̀kì ẹ̀. Ọba tí ò jọ ń lọ́ọ̀kì tiwa. Ọlọ́mọ jọ ń rí lọ́ọ̀kì láéláé. Àfáwà Adéọlá Abdulsalam ọlọ́mọba mi ṣíjú àánú òyìn Ogunláke Jẹmi Kamil ọ̀rọ̀ yóò ní dàrú o àròṣùlù oníbùdó Ọlọ́run dákun bá wa ṣíjú àánú òyìn Àyìnlá Adésànyà ọ̀rọ̀ tiẹ̀ náà ní dàrú Ayélabówó Rahim ọlọ́mọba mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ bákan náà àfáwà Adétọ́lá Abdulsalam Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún yín Ọlámilékan Taofik Ọlálérè Ọlọ́run ọba mi ò ní fi yín lẹ̀ o bákan náà Mujib Ọlámídé ọlọ́mọba mi gbàdúrà yín sẹ́sọ̀ Prince Aláwọ̀ Abdulhakeem ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé gbogbo ní tẹ́ǹfẹ́ Ọlọ́run ó ṣe fún yín Abdullahi Abayomi Romario Ọlọ́run ní da ọ̀rọ̀ yín rú lọ́lọ́lá Nuruddin Adémọ́lá Bello Ọlọ́run bá mi ṣíjú àná asking the true way Ọlọ́run dákun má da ọ̀rọ̀ yín rú má da tẹ̀bí rú má da Adémọ́lá Ọládégà ọ̀rọ̀ yín ò ní dàrú o ọ̀rọ̀ yín ò ní dàrú o tiwa náà ò ní dàrú o Ọlọ́run jágùn lẹ́mìí kálá láàfíà Ọlọ́run jẹ́ káwa náà rí ọrọ̀ àti ọrọ̀ ká fi lo ayé Afọlábí Yusuf Ọlọ́run ní kò ní gba ìjẹ́ lẹ́nu yín gbogbo ibi tó ṣeré ti ń bò Ọlọ́run má jẹ́ ó tú má jẹ́ kí tiwa náà tú Ọlámilékan Taofik Ọlálérè Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín aṣáájú Usman ọlọmọdà yín padà sẹ́yìn aṣáájú ni kò ṣe yín kò ṣàwánà Rájí baba Iman ọlọmọba aṣíjú àánú wò yín Ọláàrẹ Àdìsá Innocent ọlọmọba mi ṣíjú àánú wò yín kò bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ bákan náà Adéjàre o Abdulgani ọlọmọ padà lẹ́yìn yín o má dojú ti yín o Adé Williams ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé bákan náà Alhaji Sheikh Ismail ọlọmọba wa ṣíjú àánú wò yín kò bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́la ilaha illallah Yusuf Adébọ̀wálé Nuruddin ọlọmọba mi ṣíjú àánú wò yín Ọlálékan Bákàrè
ọlọ́mọ dá yín dára yín nígbà kankan gbogbo ń tẹ́ bá ń fẹ́ ọlọ́mọ bá wa ṣe fún yín. Malam Abdulsamad ọlọ́mọ bá mi ṣíjú àánú wò yín. Afáwa Shito Rashid ọ̀rọ̀ yín ò ní dàrú lọ́la la ilaha illallah Muhammad Rasulullah. Afáwa Prince Al-Gambari ọlọ́mọ bá mi ṣíjú àánú wò yín má jẹ́ kọ́rọ̀ yín dàrú o lọ́la la ilaha illallah. Bákan náà afáwa Tawfiq Rashid, afáwa Rahim Adigun ọlọ́run dákun kó lọ jẹ́ kọ́rọ̀ yín ó gúnrégé kí tiwa náà gúnrégé. Balógun Muhammad ọlọ́run bá wa ṣíjú àánú wò ní kálukú wa ọlọ́run jẹ́ àgbẹ̀yìn rí lọ́dọ̀ ọlọ́run. Adéjáre owó Abdulgani ọlọ́run ò ní dọ̀rọ̀ yín rú. Láńre Bákàrè ọ̀rọ̀ yín ò ní dàrú iwájú lọ́lọ́run ọba máa ti ọ̀rọ̀ yín sí. Prince Gambari mo tún ṣàdúrà fún yín lẹ́ẹ̀kan sí torí porúkọ yẹn kàn ṣáà hàn àpíàrí náà ni ọlọ́run bá mi ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah. Gbogbo àwọn táwa rí ó kọ wọn náà táàrí dá ọlọ́run dákun ọlọ́run mọ eléyìí ó mọ̀nà yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share program yìí oore tí máa ń ya ọ̀tá lẹ́nu ọlọ́run dákun tí máa ń ṣe ọ̀tá níhà nínú oṣù yìí nínú ọdún yìí kọ́lọ́n bá mi ṣe fún yín. Má wàá gba orí náà lọ́wọ́ yín. Islam lágége ọ̀rọ̀ yín ò ní dàrú o kọ́lọ́n wọlé àfẹ́tẹ́ ní simarkas ẹ̀sìn bàbá láìgé ọlọ́mọdé kọ́ yín dàrú. Síkírù Adéníyì Abíọ́dún mo ṣàdúrà fẹ́yìn náà o ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú tiwa náà ò ní dàrú o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yìí ọlọ́run bá wa share ọ̀rọ̀ tí yín náà sí dáadáa o. Olúọmọ Sulech ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Ọba tó ti ṣe yín lólú ọmọ àìníjólú ọmọ mọ́ ọlọ́run má yọ kúrò nínú ọ̀rọ̀ yín o má yọ kúrò nínú ọ̀rọ̀ tiwa náà o. Ọmọ àlùbáríkà Ramadan eléyìí tá a fẹ́ gbà yìí tá a fẹ́ kanlẹ̀ yìí mọ́ ṣe lágbà mọ́ fún wa o mọ́ ṣe lẹ́yọ̀ kan tó fò. Gbogbo àwọn olólùfẹ́ wa bí irú Ayọ̀ Ògúnbẹ́kún ọlọ́run bá wa ṣe dáadáa fún wa o. Gbogbo wọn tá a ti rí ẹja lónìbó the Munas bákan náà gbogbo wọn ní kọ́lọ́run bá wa ṣe dáadáa fún. Benzis ọlọ́run bá wa ṣe dáadáa fún yìí o kó bá gbọ́dọ̀ tí yín náà sẹ́sọ̀ ó má jẹ́ kọ́rọ̀ yín dàrú láéláé. Ọláàrẹ Abu Aliya mo ṣàdúrà fẹ́yìn náà. Yusuf Olúṣọlá Karim mo ṣàdúrà fún yín o. Ajá Rahmat Rimi Abike Iyawa Riskat Oyewunmi ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Alhaji wa Abdulhakeem Akínwùmí bá wa ṣe dáadáa fún yín. Kárí gbogbo àwọn àfáà wa. Yekini Nuruddin ìmọ́lẹ̀ ọlọ́run kò ní kó nú ayé yín kò ní kó nú ayé tàwa náà lọ́la la ilaha illallah. má ṣe lè láṣẹ mọ́ fún wa. Gbogbo àwọn àfáà wa tá máa ń ṣàdúrà fún ọlọ́run bá wa kẹ́ wọn. Gbogbo àwọn tá ń ṣàdúrà fún ọlọ́run bá wa gbàdúrà wọn. Àfáà Taofik Kọ́lápọ̀ bá mi ṣíjú àánú wọn kó bá mi gbọ́rọ̀ wọn sẹ́sọ̀. Al-Baqi Abdulhakeem mo ṣàdúrà fẹ́yìn náà o ọlọ́run má jẹ́ kọ́rọ̀ tí yín náà dàrú o má jẹ́ kí tiwa náà dàrú o lọ́la la ilaha illallah. Gbogbo àwọn tí ó wà tún máa padà wo program yìí lẹ́yìn tá a bá ti parí ẹ̀ tí wọ́n máa share tí wọ́n máa like ẹ̀ tí wọ́n máa love ẹ̀ gbogbo orí ayé àti tọ̀run tí máa jẹ́ kéèyàn rí dùnú tí ò ní rí ìbànújẹ́ ní kọ́lọ́n bá wa ṣe fún wọn lọ́la la ilaha illallah. Bákan náà Òpóọlá Mahmood Adéníyì ọlọ́run bá mi ṣíjú àánú òyìn o. Òpóọlá ni wọ́n pè yín òpó tẹ́ ẹ jẹ́ fúnlá ọlọ́run má jẹ́ ó yẹ má jẹ́ kí tiwa náà yẹ o ọlọ́run jẹ́ kọ́lá wọnú ọ̀rọ̀ wa kó sì má wọ bẹ̀ lọ́la la ilaha illallah. Bi akiya awwal awwalina wa ya akhir akhirina wa ya dhal quwwati matin ya rahim masakin wa ya arhamar rahimin. Allahumma inna nas'aluka mujibati rahmatik wa azaima mafratik والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. أفاوى الشمس داين ọlọ́run bá mi gbàdúrà tí yín náà. Àfáwà Láńre Bákàrè mo ṣàdúrà fẹ́yìn náà. Gbogbo ẹni tó tún wọlé náà Olúmídé Balógun Àṣìṣe Ọláìdé gbàdúrà gbogbo wa. Suratul Kawthar bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar فصل لربك وانحر إن شانئك هو الأبتر. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت بلغ سعيد مشهد فينا نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa dá ṣètò yìí nínú Ramadan yìí Ọlọ́run dákun má yọwọ́ lọ́rọ̀ yín. gbogbo àwọn aláníyàn má yọwọ́ lọ́rọ̀ yín. gbogbo ẹ̀yin tẹ́ ń fìfẹ́ bá wa dá sí àtọkàn àtẹ̀mí àtàdúà àti love àti like ṣe fẹ́ nìkan kan wá ká má dúró dẹ́nìkan ká má ṣe lọ bẹ́ẹ̀ ní kọ́lọ̀ ń ṣe fún wa. Gbogbo àwọn tọ́lọ̀ ti wá fún wa Ọlọ́run má dá wọn padà sẹ́yìn má gba ọlá lọ́wọ́ wọn. Àwa náà kọ́lọ̀ ń gbé àwa náà ga. Ìlú Nàìjíríà má fi ní wa lára. Gbogbo àwọn tí ń túkọ̀ ọbẹ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn kán lè bá wa túkọ̀ ẹ̀ dáadáa lọ́la la ilaha illallah. Gbogbo tó lé ń bẹ̀ Ọlọ́run bá wa sọ́jú. Alaykum wa rahmatullahi wa barakatuhu. Masha Allah. Alhamdulillah. Allah 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 Allah.
wọn ò lè jọpọ̀ tádàmọ́ lọ́rọ̀ níṣẹ́. Ádámọ̀ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré, ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún? Ẹ̀sìn bá mi pálí sọ́nà pé ta ló fi jọ bí ó sì ti Ádámọ̀ ṣó lè kéwù. Báwo ló ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Sáúdí? Ádámọ̀ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ọmọ kẹwò Ádámọ̀ ọpẹ́ ní kádà. Fọba tó fà Bíbólà ìṣàánú wa. Ó bá jago sí ilé ìta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbé ohun tó dáta. Kí láyé fẹ́ yìí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ádámọ̀ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ṣẹ̀ṣẹ̀ tó ní kọ́ máa pẹ̀yìn ẹ̀yà rẹ̀. Ṣẹ̀fẹ̀lẹ̀ òrà ànábì tọmọ ẹ̀ tó jíṣẹ́. Ìwẹ̀ dání ká pẹ́ gan ká ṣe lára. Kò má já sí pọ̀ rọrùn ká pẹ́ gan omi. Ọ̀pọ̀ ló máa bó mi ṣọ̀tá ìlara. Ádámọ̀ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ọlọ́run dákun máa bá wọn dúró kíákíá. Nítorí pàwọ́ lọ fáwùjọ wa. Wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́. Wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo. Kò má sẹ́ni tájọ́ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ṣé ikú Bíbólà ṣàlàrólé? Ṣé ikú Bíbólà ìlàrólé? Bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan. Ẹni Ọlọ́run ní báyà ṣálá síwájú. Tọrẹ gan ó pé kò yìn má tó gidi gan. Ádámọ̀ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ádámọ̀ Àlílórí. Ádámọ̀